ọba tí ò fi pílà di orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí ò fi dì í mú bẹ́ẹ̀ ni mojúbà ẹ̀yin ìyá mi mojúbà ẹ̀yin bàbá mi ohun tí a ṣe lénìí kò ní wọn wá o ní ìbà làkọ́kọ́ ṣe so mo ṣèbá yín o mo ṣèbá Elédùmarè mo kí ẹ̀yin àgbààgbà náà mo kí yín o ṣe rí ẹ ti rí nǹkan tí mo kọ síbẹ̀ nǹkan tó mú mi wálé láti wá sọ pé no I have to come it's like mo gbé fídíò kan sí bóyá kí n sọ wípé àwọn mi ò rí wọn ò rí fídíò yẹn tí mo kọ́kọ́ post yẹn lórí Facebook mo try sọ tí lady kan sọ pé kọ́ máa pọ́n gbogbo ọmọ Yorùbá àtọmọbìnrin nìsín because I think majority of people don't know see on video yẹn so that is why when I put the other one tí lady yẹn tọ́ pẹ̀lú nǹkan oṣù tó ń ṣe kínní people started talking blah 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 you are a rape kínní kan ìyá ṣe kínní kan ìyá ṣe kínní kan mo wá ní just dey sit down dey play so it's like the comment is too much especially on Facebook and okay yẹ ká clear hair so let's talk the reality yes àwọn sọ pé tí wọ́n bá ṣe kíní kan bọ́ ṣe kíní kan ẹ jẹ́ bá mi share fídíò yẹn jẹ́ nítorí Ọlọ́run ọbẹ̀ wá ní now níbo ni kí n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ fún wa náà ẹ jẹ́ kọ́kọ́ ṣàlàyé fún wa pé ṣe mọ̀ pé àwa Yorùbá a ní respect gan one two ká tó ṣe nǹkan especially nǹkan ibi àáròwò lẹ́ẹ̀mejì yàtọ̀ fún ọmọ àlè yá a tún máa rò nǹkan kan pé tó bá sòkò sọ́jà a ṣe kí ni ó ṣeé ṣe kó bàrà ilé a tún máa rò bẹ́ẹ̀ tìtorí ẹ̀ tá bá fẹ́ gbé ìgbésẹ̀ kan a máa rò síwájú a máa rò sẹ́yìn ká tó ṣe ìyẹn ọmọ ọkọ Yorùbá kẹ́ tó lè rí Yorùbá nídìí wípé wọ́n ṣe àwọn oògùn paracetamol kíní kan bla 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 kẹ́ tó lè rí wọn pé wọ́n wà nídìí ẹ̀ kò lè déédéé rí Yorùbá nìkan kó jẹ́ pé òun nìkan ló ní company yẹn tó ń dá ṣe nǹkan tí ò ń ṣe tó ń ṣe nǹkan ayédèrú no ẹ máa rí Yíbò ń bẹ ṣáájú ẹ máa rí Yíbò ń bẹ ṣáájú jẹ́ pé òun ló máa employ àwọn ọmọ Yorùbá yẹn so now kí la fẹ́ sọ lẹ́yìn ní ojú yìí pé ọmọ Yorùbá we just have to be very careful ṣe rí nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ yìí máa bá fún mi tó jẹ́ kó máa dùn mí ni pé those Igbo people wọ́n ti ń ṣe kínní ìtìpẹ́ àti ó ti pẹ́ tá ti máa ń gbọ́ pé this one na for ọmọ Igbo this one na for original ṣé mo parọ́ ni na Igbo made ṣẹ́yìn náà ń gbọ́ rí ni Igbo made lélẹ́yìí o Nigeria made lélẹ́yìí o Igbo made máa ṣíìpù ju ti Nigeria made lọ tó jẹ́ pé ó ní NAFDAC àbí kí lẹ́ ń pè tó ní nínú. Now we are not saying that these people wọ́n ti ń ṣe ìkà fún àwọn ọmọ Yorùbá because I have to mind what I'm saying on the internet you know. Wọ́n ti ń ṣe jàǹbá fún àwọn ọmọ Yorùbá ti pẹ́ ṣẹ̀rù bóyá àṣírí ni ó ti pẹ́ náà tẹ̀yìn náà ẹ flashback kẹ́yìn náà ti gbọ́ bóyá yóò gbọ́ tó ń sọ pé this one is for Igbo made o this one is for Nigeria made ẹ ti gbọ́ rí náà now mo ti ní àní pẹ́ púpọ̀ but we have to ṣàlàyé nǹkan tó yẹ ká ṣàlàyé àwọn kan sọ ní pé ìyá kíní kan oní kórìíra mi fẹ́ sọ ní English ṣe wà bẹ́ẹ̀ yẹn ìyá kíní kan nífẹ̀ẹ́ ọmọlàkejì mo wá wò pé lẹ́nu yín nígbà tó ń pọ ọmọ Yorùbá lọ tọ́ ẹni ẹ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì àwọn mọ́ọ̀sì àwọn tó dẹ̀ ń kọ́mẹ́ǹtì yẹn náà àwọn Yorùbá kan wà bẹ́ẹ̀ tí ò lọ́pọlọ tó ń kọ́mẹ́ǹtì nínú ẹ̀ bẹ́ẹ̀ àwọn Yíbò náà wà nínú wọn tó ń kọ́mẹ́ǹtì ṣé ká má wàá sọ̀rọ̀ nǹkan tó ń ṣe fún wa ṣé ká má wàá sọ̀rọ̀ nǹkan tó ti ń ṣe tipẹ́ now ẹ má jẹ́ kí n fa ọ̀rọ̀ gùn káwọn kan máa sọ pé ẹjọ́ ẹ ti pọ̀ jù sọ nǹkan tó fẹ́ sọ ẹjọ́ nítorí Ọlọ́run ń bẹ̀ wá ní ẹ bá mi ṣí ẹ kó dọ́dọ̀ àwọn ènìyàn wa ẹjọ́ ó ní information kan tí mo máa give nínú kínní
ẹ sì yẹ dúró tì mí, ẹ má ti sálọ, ẹ má ti sálọ. Information yẹn ó ṣe kinní díẹ̀, but I just have to play it. Ìmọ̀ play ẹ̀ fún wa to save our people, to save our Yorùbá tó jẹ́ pé torí bá ti ń fọwọ́ pé kíní báyìí a máa lọ ra paracetamol, tí kan bá ti ṣe báyìí a máa lọ ra kíní kan, tí ẹ ní take ẹ ní sit for ṣé fún opinion àwọn doctor àbí kankan ní irọ́ o, ẹ ti sáré lọ rògùn ní pharmacy. Àwọn pharmacy ọmọ Yorùbá ní mélòó lẹ́rìí bẹ̀, ẹ tó lè rí ọmọ Yorùbá tó ṣí pharmacy, wàláì ẹ ti rí ọmọ Yíbò 100 tó ṣí pharmacy, ṣé mo ń parọ́ ni? Mo dẹ̀ ń sọ, mo tún tẹnu mọ́ pé àwọn Yíbò ti ń pa ọmọ Yorùbá lára ti pẹ́, wọ́n ní ká lọ mórí wá. Now ẹ jẹ́ n kọ́kọ́ play eléyìí fún wa náà. Mo ti delete lórí phone mi, but mo ní láti lọ mú wá látòrí Facebook mi ni. So because people just be, àwọn míì sọ̀rọ̀ gidi o, àwọn náà like, but some people they are just dragging me like máa play fún wa. Ohun mi lẹ ń gbọ́ yẹn. Every video tí máa play fọṣọ tí ní kékeré bọ̀ máa padà play video yẹn fún wa. We have to be very careful. We don't. Mo fẹ́ try àti fast forward ẹ̀ síwájú. We have to be very careful. Kò fa o. Because ọ̀rọ̀ tí wọ́n máa yí sọ àbọ̀dọ̀ kan mú ọ̀rọ̀ yẹn ní kékeré. Ẹ̀yin tí Facebook ti rí tẹ́lẹ̀, ẹ̀yin tí YouTube lẹ̀ tí rí. Ṣé ti rí lady yẹn? Ṣé ti rí ọmọ yẹn rèé o? Ọmọ Yíbò nìyẹn o. Táwọn kan sọ pé yẹn ó ti pẹ́, àǹsó. Àwọn kan sọ pé yẹn fídíò yìí ti pẹ́, fídíò yìí ti pẹ́, àǹsó. Nǹkan tó ti ń ṣe bọ̀, ó mì kan ti ń ṣe kinní yẹn bọ̀ tipẹ́tipẹ́ dẹ́n. Wọ́n ti ń ṣe bọ̀ tipẹ́tipẹ́, tó ti pẹ́, kinní kan ó yá, nǹkan ti ń ṣe bọ̀ tipẹ́tipẹ́ ńkọ́. Àkáǹtì wo ni ká kọ̀ yẹn sí? Náà a ṣẹ̀ wá realize pé no, àwọn people yìí wọ́n ti ń ṣe jàmbá fún ọmọ Yorùbá tipẹ́, ẹni ká lọ mórí wá. Ẹ máa gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ bíi. Ẹ má bínú fídíò mi tẹ́ rí bẹ́ẹ̀, mo lọ gbé wá ní Facebook torí mo ti delete lórí fóònù mi. What she is holding is not red oil, it's urine that she is holding. Menstruation urine. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn, so ẹ kàn máa gbọ́ bẹ́ẹ̀ yẹn lókun. Okay, she was asked to pour this oil. As you can see, this is the bigger container of the red oil. And she was asked to pour from this. Ẹjọ́ tẹ́ bá ń gbọ́ ìsọ pé ẹ̀ ń gbọ́ ẹjọ́. It can be easily used. And she dropped the oil, went and urinated inside the cup that she's holding. What she's holding is menstruation urine. Her intention was to pour. Ṣẹ́yìn náà ti gbọ́. Ẹ jẹ́ ń fìyẹn lẹ̀ bẹ́ẹ̀ yẹn, mo ò ní gbà wá lákòókò. Now nǹkan tó ń ṣàlàyé bẹ́ẹ̀ ni pé lady yìí epo pupa wà lọ́tọ̀, wọ́n ní epo pupa nínú ilé bẹ́ẹ̀ yẹn, ọmọ Yíbò ni màmá sọ. Ó ní epo pupa lọ́tọ̀, ṣó ti yé wa, ó wá ṣe nǹkan oṣù lọ́wọ́, ó wá lọ tọ̀ sínú ke nínú kọ́ọ̀pù tẹ́yìn náà wò yẹn, ó wá mú epo pupa yẹn, ó wá pín sí méjì, ó wá mú ìtọ̀ ẹ̀ tó fẹ́ dà sínú, ó ti ń ṣe tipẹ́. Now ìgbà tó máa wá ka náà wá rí pé ìtọ̀ yẹn kò tí ì dà sí inú ike kejì tó ti pín epo yẹn sí méjì. So bó ṣe máa ń ṣe nìyẹn, á wá da ti nǹkan oṣù ẹ̀ yẹn, ìtọ̀ nǹkan oṣù ẹ̀ yẹn, á wá dà mọ́ ti epo tó pín sí méjì yẹn, á wá mix ẹ̀ fi sóúnjẹ fún àwọn ènìyàn. Now ẹni ká máa wà sọ̀rọ̀, ẹ wo bí àwọn ènìyàn ṣe ń sick anyhow ní Nàìjíríà, especially ọmọ Yorùbá. By all means wọ́n ṣàn wá bó ṣe máa ṣe kíni, bó ṣe máa mọ́ ọmọ Yorùbá balẹ̀. Àwa ní ká sọ̀rọ̀, àwọn kan ní ká mórí wá. Ẹ bá tiẹ̀ náà mọ́rùn wá, I don't care. All I care about is that they should stop láti máa ṣe jàmbá fún ọmọ Yorùbá mọ́. Nítorí pa ti wà accommodate, wà friendly, wà ṣe gbogbo ẹ̀ ló pé wa lára, ó dẹ̀ ti wá ń pa wá lára ní ìsìn, so yẹ ká wá sọ̀rọ̀ síta. Now ìkan nìyẹn o, torí mi gan ready fún wọn lénìí ni. Kí ló dé? Now ẹ wá gbọ́ eléyìí, ẹ̀yin yóò ní nǹkan tí Amaka patient, yes Amaka patient, mo fi sórí Facebook mi, ó wà ńbẹ̀. Tí gbọ́ yẹn, mo wish kẹ́ lọ gbọ́ ìyẹn lórí Facebook mi, tẹ́ bá rí yẹn. So both of you that you are comment on real yẹn, tẹ́ kàn comment lọ, kọ́kọ́ wo nǹkan tó fà á tó fi jẹ́ kí n lè post nǹkan báyìí when I've already seen one before. So mo
So nǹkan tẹ́ni yìí ń sọ yìí, so àwọn nǹkan tó ń ṣe lélẹ̀, that is why I put this one on Facebook. Now and I posted there, people started dragging me for what? Ṣé pé kí n lè tú àṣírí àwọn people ni àbí kí n sọ pé okay, ẹ má ṣe ìkà fáwọn ènìyàn mi mọ́, ká tú àṣírí yín pé nǹkan tó ń ṣe lélẹ̀. Ẹni àwa ni ré kinní kan, ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Ṣáàjọ ré lójú yín ni. Èmi ò ré nǹkan kan, but ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa, ká dẹ̀ wà very careful. That is my own. Now the second one lélẹ́yìí o. Ṣé rí ẹ bá mi share video yẹn jọ nítorí Ọlọ́run bẹ̀ wá ni. Ẹ bá mi share. Reason ni pé tí má play the second one yìí fún yín, ó ní kan tí mo máa play fún yín, so all of it tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín, tẹ́ nífẹ̀ẹ́ àwọn ènìyàn yín, ṣé rí oògùn tó máa dárúkọ nínú ẹlẹ́kẹta tí mo máa play fún yín. á bẹ́tà kẹ́ sọ fún gbogbo àwọn ènìyàn yín pé kọ́ má ṣe kíni, kọ́ má lọ try oògùn yẹn mọ́, kọ́ má ṣe kíni, kọ́ má try, kọ́ má tiẹ̀ ṣe mistake lọ ra oògùn yẹn mọ́ ní pharmacy, kọ́ má try ẹ̀. Dínà mo fi sọ pé kẹ́ bá mi share video yìí, mo fẹ́ máa mú ní sísẹ̀ntẹ̀lé ni o, because tí n bá kọ́kọ́ play yẹn, people will say, what are you playing? Ṣebí kíní kan ṣèbó kan lọ rògùn ni. Àwọn wo ló ń ta oògùn, àwọn wo ló ń ṣe oògùn, tí ó ti yé wa. Then àwọn wo, in fact no, ẹ jẹ́ máa play lọ. The second one lélẹ́yìí o. From where, sir? From Ebonyi State. Ṣé ń gbọ́? From Ebonyi State. Yes. Okay. Sọmọ Yíbò kan lẹ́bọ̀nyìn. I am 41. Okay. Ṣé ti rójú ẹni tó ń sọ̀rọ̀? Ẹ ti rí. The reason why ẹ jẹ́ ń dá padà díẹ̀, kẹ́ má lè o jágbọ́n nǹkan tó ń sọ, ọ̀rẹ́ ti kọjú. Ẹ jẹ́ ń dá padà díẹ̀. From where, sir? From Ebonyi State. From Ebonyi State. Yes. Okay. Tell us about how old. I am 41. Okay. Tell us about this your shop. When you use sniper for me, so you sell to people. And the reason why I wasn't around. Ṣé ń gbọ́ nǹkan tó kọ́kọ́ sọ? Ó ní the reason why ìgbà tó yá ló wá ní I wasn't around. The reason why you are putting sniper bí kílẹ̀ pé sínú nǹkan tẹ̀ ń ṣe àbò oúnjẹ tẹ̀ ń tà, oògùn tẹ̀ ń tà, láti ṣe kí ni? Láti fi pa ọmọ Yorùbá. Ṣé mo parọ́ ni? Láti fi pa èèyàn ọmọ Yorùbá tó jẹ́ yín pé tí nǹkan bá ti ṣe yín kékeré ẹ̀ sáré náà máa rògùn. Àtẹ̀yìn dẹ́ni lè dáná oúnjẹ fúnra ara yín nulẹ̀. Ẹ máa gbọ́dọ̀, ṣé mo jẹ̀bi báyìí? Ṣé mo jẹ̀bi mo ṣe mú gbogbo àṣírí wọn wá? Mi ò jẹ̀bi náà, but people just be talking. Boy was putting snapper in beans. So ṣé gbọ́? they called me that. Níbo ló fi sí? Ó fi snapper sínú beans, sínú ẹ̀wà. Àwọn bòye wá sísè àbí ẹ̀wà tútù, ẹja máa gbọ́ lọ. They caught my boy putting sniper, and I quickly run to the station because I was from prayer at Ibadan. So I quickly run back to Lagos, and I got there to see that they are. Ṣé ti rí níbo? Àní ọmọ Yorùbá ṣe é pé mo tẹnu mọ́, a gbọ́dọ̀ wà very very careful. Mr. Sunday, ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Dábàá tẹ̀ wá lè dájọ́ fúnra ara wa báwọn ṣe ń dájọ́ fúnra ara wọn, but at least we have just caution ourselves from them. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Lagos State lẹ́kọ̀ọ́ yín nìyẹn o. No wonder tó fi sọ pé àwọn làwọn lẹ́kọ̀ọ́. Wọ́n wá pè é lè jọ̀gá. Wọ́n wá pè ṣọ́mọ lóhun ò mọ̀ sí láti ìjọ́ ìdán tí ń tà. Wọ́n wá pè é ní Lagos State ní ṣọ́ọ̀bù ẹ̀ wá o, wípé ọmọọṣẹ́ ń ṣe nǹkan báyìí o. Ó yá ẹ sọ fún mi, ẹ wo iye àwọn èèyàn tó ti máa ra ẹ̀wà lọ́wọ́ ẹni yìí. Bóyá sísè ni bóyá tútù, I don't want to know. Bóyá sísè ni bóyá tútù ni ẹ máa dúró àwọn èèyàn tó ti máa ra ọjà lọ́wọ́ ọmọ Yíbò. Ṣé ọmọ Yíbò kan yóò jẹ́ lọ́wọ́ my 12? Ṣé ọmọ Yíbò kan ló ń tẹ̀wá ni? Good afternoon ma, sir. Ṣeun Ògúnwọlé. Ẹ ra sir. Thank you sir. Ikú ló yẹ wọ́n Sunday o Àfọlábí, ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Riham ọdún ọlá ẹni káì. Ó yẹ sọ fún mi náà, gbogbo Èkó my 12, àwọn wo ló ń ta ọjà jù?
àwọn ló ń ta ẹ̀wà ráìsì àgbàdo ẹ̀gúsí ọ̀gbọ̀nlọ̀ gbogbo ṣáwọn ọmọ yíbò kan ní kí ẹ tó lè rí Yorùbá ń bẹ̀ ó máa pẹ́ díẹ̀ kí ẹ tó lè rí Yorùbá tó ń ta àwọn ọjà yẹn ní mile 12 àmọ́ sì rántí dáadáa wọ́n máa tò lọ báyìí ní rẹ́rẹ́rẹ́rẹ́ láwọn tó ń tajà yẹn ní mile 12 àmọ́ ní customer come buy my own buy your own don't buy your own ṣé mo parọ́ ni àwọn á pì ẹ́ ìwọ náà wá ń sáré bọ̀ lẹ́kọ̀ọ́ ẹwọ́ yí àwọn èèyàn tó ti máa jẹ oúnjẹ yẹn ẹ̀yin tí Facebook ẹ bá wa láìkì náà ẹ bá wa share kó dọ́dọ̀ àwọn ènìyàn wa nǹkan tá à ń ṣe yìí ká lè fi save àwọn ènìyàn wa tábà lè gbèjà ara wa fúnra ara wa ká tẹ̀ kọ́ṣọ́ ara wa ṣẹ́yìn tẹ́ ẹ rẹwà lọ́wọ́ ọmọ yìí bóyá sísè ni bóyá tútù ni àwọn kàtín àbí kàtún wọn tó ń dálẹ̀ tó máa ń so oúnjẹ tẹ máa ra lọ́bá mi rẹwà wà lọ́dọ̀ ya Chinedu lọ́bá mi rẹwà wà lọ́dọ̀ ya Chidika ọ̀dọ̀ ya Chidi òkè ní ó lọ́ o ẹ̀wà ẹ̀ máa ń pọ̀ ẹ̀wà jẹ́ tó ń gbà mí ẹ̀wà máa gbọ́ngbẹ̀ mo sọ pé kọ́mọ Yorùbá tó lè ṣe ìkà fún yàn àkọ́kọ́ wọlé náà because tó bá sọ òkò fún yàn ọmọ Yorùbá máa wò pé tóun bá sọ òkúta fún ènìyàn wọ́n lè sọ ògúlùtù padà fún ògúlùtù gẹ̀dẹ̀rẹ́ ó máa ṣe kí ló máa scatters everywhere ni ó máa bára ló máa bára òkú ni ṣùgbọ́n àwọn people yìí they will just throw it into wọn wọ́n ti mọ̀ yí pé àwọn ò ní jẹ́ nú ẹ̀ wọ́n ti mọ̀ yí pé àwọn ènìyàn wọn ok ẹ̀wọ̀n àwọn ọmọ Yíbò yìí tá à ń sọ̀rọ̀ wọn ṣé ẹ mọ̀ yí pé most wọn ìlú wọn níyàwó wọn máa ń wà àtàwọn ọmọ wọn ṣé mo parọ́ ni ẹ máa bá mi kọ́ síbẹ̀ jẹ́ tó bá jẹ́ pé mo parọ́ ìlú wọn níyàwó àtàwọn ọmọ wọn máa ń wà Èkó làwọn nìkan ti máa ń dá ṣiṣẹ́ tó máa ń ta àwọn ọjà ìwà nǹkan ta gbogbo ẹ̀ ta ráìsì ta gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ lè rọ́mọ Yíbò nídìí iṣu ẹ lè rọ́mọ Yíbò nídìí ata bẹ́ẹ̀ ni ẹ lè rí wọn nídìí iṣu ẹ lè rí wọn nídìí ata ìdí rice ẹ̀wà àgbàdo ọ̀gbọ̀lọ̀ àtàwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn náà ń tà wọ́n ti mọ̀ pé àwọn èèyàn àwọn ò ní jẹ nínú ẹ̀ ìpè àwọn míì tó jẹ́ ẹ̀yà míì la máa wá láàládẹ máa ń ra àwọn oúnjẹ yìí jù kí ẹ tó lè rí Yíbò tó ń jẹun ní ṣọ́ọ̀bù ẹ̀ ó máa ṣe díẹ̀ ṣé mo parọ́ ni ẹ máa bá mi fi sínú comment section yín ti YouTube ẹ comment ẹ ṣẹ́ ní tí o ṣé àbí nǹkan tí mo sọ dẹ̀ bí yín nú ni bọ̀dẹ̀ má jẹ́ kó bí yín nú o just to save ourselves to save ọmọ Yorùbás ṣó ti yé wa now ẹ máa gbọ́ lọ o. má díẹ̀ débẹ̀ ìwọ má ti sọ̀rọ̀ òun má ti sọ̀rọ̀ ẹ̀yin ti Facebook ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìṣúra ìjọba jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń follow mi mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ lọ wo ní tí mo fẹ́ play fún wọn tó kọ́kọ́ sọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ lọ wo ìdí tó fi jẹ́ kí èmi náà wá sọ pé no ká máa tó àṣírí àwọn pípú iná kàn lè jókòó bẹ́ẹ̀ ká máa wò mo ń bọ̀ o ẹ bá mi ṣí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ kó dọ́dọ̀ àwọn èèyàn wa dáadáa. Ẹ ti gbọ́. Okay, tell us about how old I am 41. Okay. Tell us about this your shop. When you use sniper for this, so you sell to people. Ó fi sniper sínú ẹ̀wà tó ń tà fáwọn èèyàn. I wasn't around. Ṣé ń gbọ́ ṣé ti rí pé ṣe rí woman Amaka patient yín Ọlọ́run ayé ò ní dá. Ṣé àmọ̀ pé ó ń sọ̀rọ̀ kan yín pé make una dey put poison make una dey put kíní kan inside Yorùbá people make una dey ṣe kíní kan pààyàn Yorùbá àbíní. Nígbà tẹ́lẹ̀ máa sọ̀rọ̀ nísìn just to defend himself ó ń sọ yín pé the reason why I put sniper ló fẹ́ sọ o ó wá sáré control rẹ pé the reason why kíní kan that I'm not around ṣẹ́yìn náà ti rí ẹ jẹ́ ṣífìlà mi kẹ́ ẹ rójú mi dáadáa ṣẹ́yìn náà ti ń rí. Ẹ jẹ́ n play fún wa kẹ́ gbọ́ tán. Putting sniper in beans. So they called me that they caught my boy putting sniper, and I quickly run to the station because I was from Korea at Ibadan. So I quickly run back to Lagos, and I got there to
see that they are. Ẹjọ́ tẹ́ bá ń gbọ́ ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń gbọ́ o. Tẹ́ bá ń enjoy ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń enjoy wọn. Tá bá ń fún yín ní information gidi ẹ jẹ́ ká mọ̀. At least tẹ́ bá ń fi comment síbẹ̀. Tẹ́ bá tẹ̀ fún wa ní star tẹ́ fún wa ní ìkankan. But at least put your comment, put your love, then put your share. Ẹ bá wa share. Ẹ bá wa share kó lè save àwọn èèyàn wa. Àbẹ́yìn ò nífẹ̀ẹ́ ọmọ Yorùbá yín ni. Ẹ lè má nífẹ̀ẹ́ wọn dénúdénú náà bọ́ tẹ́ ẹ mọ̀ bóyá wọn ló máa padà ṣe yín lórí tó bá dọjọ́ wájú. So some people will say, Yorùbá kẹ̀ láíláí forget o. Èdè kan náà la jọ ń sọ o. Either good or bad o. Ó sì máa wá wúlò fún ẹ o. I need the word today. I need you can see me. Thank you, sir. Ẹ máa fi kọ́mẹ́ǹtì síbẹ̀. Tí àwọn máa mọ̀ pé yes, àwọn tí mò ń bá sọ̀rọ̀ wọ́n ń gbọ́ nǹkan tí mò ń sọ, wọ́n understand mi. Àṣà tí ní ká sọ pé ká máa ṣe léyìnbó. Èyìnbó kẹ̀. Mo lè di fẹ́ rí yẹn. Ẹ lè gbé tó ráwọ̀ gbé ìbò rárá. So, ṣáà wà gbé ìbò rárá. Àwọn máa mú èyìnbó. A máa ń jù sábẹ́ bẹ́ẹ̀dì ní tàbá ti fẹ́ wá ṣe program lórí ìdíṣẹ́. So, ẹ má bínú if tábà lè ṣe èyìnbó. So, mo ṣáà ń control ara mi ká má fẹ́ èyìnbó sí àjẹ́ ní fẹ́ èyìnbó sí. By God grace, inshallah. So, yeah. Record me very, very well. Now, ibi tó parí yẹn sí nìyẹn. Wọ́n arrest ẹ̀. Ó yẹ sọ fún mi àìmọye lot of people tó ti ra ẹ̀wà lọ́wọ́ wọn ńkọ́. Control na òyìnbó. Ẹ̀yin ká fani ẹni control na òyìnbó ẹ má bínú jàre kọ́lá ṣàánú. Now. Ìkànnì yẹn o, mo ti ní mi ò ní pẹ́ just to come and give you ẹ̀yin tèmi ní fact ni mi máa mú wá tèmi. Now, ta ló ń ṣe fake oògùn jù? Ẹ bá mi kọ síbẹ̀ bí ó ṣàwọn people yìí. Ẹ wá ní ká má sọ̀rọ̀ bí Nigeria government ń ṣe fojú wa rí. Ní tí mo post kíní kan sí Facebook, ẹ má bínú ẹ̀yin ti YouTube, ẹ̀yin ò post ẹ̀ sí YouTube, ẹ má dá mi lọ́jà rẹ̀. Tẹ́ bá fẹ́ lọ máa wọ ẹ lọ bá mi máa wò ní Facebook. Because kò kí ń ju bí 3 minutes lọ 3 minutes 2 minutes 5 minutes ó pọ̀ jù nìyẹn. Ẹni àwọn NNPC ń ta epo wọn ní bóyá 900 àbí 1000 kìíní kan. Ó ní àwọn kan náà tún ta ní 1000 kìíní kan. Àwọn NNPC ń ta ní bóyá 900 whatever. Ó ní máyẹ ní ẹ̀rí dàgbà mi. Máyẹ ní àwọn aládàáni iṣẹ́ ti rí pé àwọn aládàáni náà tuntun ta petrol. Ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀? Àwọn aládàáni ta ní 1000 1002 àbí 1001 àwọn ọdẹ máa ta sáré lọ sharp ó máa yàtọ̀ sí kẹ́ kọ́kọ́ lọ máa tò. Thank you sir Ọládùnní Démọ́lá. Ìgbà tí màá yẹ wọ́n wá sọ gbogbo ẹ̀ tán ó wá ní kò yẹ kí n fẹnu mi sọ jáde because orí íńtánẹ́ẹ̀tì la wà kò yẹ kí n fẹnu mi sọ jáde ó yẹ kí ẹ lọ wò ó ní Facebook ni wọ́n yẹn ní ọmọ tó ẹjẹ́ ìṣọ́ àṣọ wọ́n yẹn ló sọ kán ṣàánú wa wọ́n yẹn ní ọmọ tó gbàjọba lọ́wọ́ dáàdì yín ẹ̀ṣọ́ àjàrà sọ bí àwàdà bẹ́yìn kan tí mo sọ. Ọlọ́mọ tó gbàjọba lọ́wọ́ dáàdì yín o so nǹkan tó ṣàṣọ nìyẹn tẹ́ bá fẹ́ lọ gbọ́ dáadáa lọ gbọ́ ní Facebook mi ò lè sọ ju bẹ́yẹn náà lọ. Now ibi tí mò ń lọ ládé exactly ibi tí mò ń lọ ládé àbí kí n kọ́kọ́ play eléyìí fún wa ẹ jẹ́ kọ́kọ́ play eléyìí fún wa fún ẹ̀yin tí ẹ ti gbọ́ wọn àwọn kan ti gbọ́ but àwọn kò ti gbọ́ most especially àwọn tó wà Facebook yẹn àwọn kò tí ì gbọ́ dáadáa kó tó máa comment nígbà tí mo post the other one tí lady yẹn fi kíní nǹkan oṣù ẹ̀ sínú epo now ẹgbọ́n kan tí ẹni yìí sọ yíbò ni o màá play the last one yìí màá play ẹ̀ fún wa. Record me very, very well. Record me. Fine. Time to start poisoning the Yoruba and the Benin. Put poison for all una food for work. Put poison for una water. Make una de. Ẹ má bínú ó yá kí ni bọ̀bọ̀ ti bẹ̀rẹ̀ ṣe tó fi kí ló fi sínú ẹ̀wà kí náà pe sniper àbí kí lẹ́ ń pè ṣé kì í ṣe pọ́ìnì ṣe mọ́ òun náà fi sínú ẹ̀wà yẹn kí ẹ lè bá mọ̀ pé àwọn pípọ̀ yìí ti ń ṣiṣẹ́ bí wọ́n ti pẹ́ nígbà tó ń ṣe yẹn òkè tó tún jẹ́ kékeré wọn òun kọ́ lóun náà fi nǹkan oṣù tó tún fi ń so oúnjẹ fún àwọn èèyàn yẹn ṣé kò dín méjì
oògùn táwọn sọ yìí àwọn ọmọ ló ń ṣe máa sọ pé ní this one na Igbo made o this one na kíní kan àwọn ọmọkùnrin Yorùbá kẹ̀dẹ̀rẹ̀ yẹn fẹ́ràn nǹkan tó ṣìpù la máa ń wá láyé wa ẹjọ́ wa náà dẹ̀kọ́ ẹjọ́ wa kọ́ ẹ̀yin tí YouTube ẹ̀ sọ kọ́kàn ẹ̀ sí kọ́mẹ́ntì yìí síbẹ̀ ẹjọ́ wa dẹ̀kọ́ bí bó ṣe gbà ni ẹ wá ní ká má sọ̀rọ̀ ká kàn gbẹnu dákẹ́ kíjọba máa ṣe tiẹ̀ fún wa kí àwọn Fúlàní máa ṣe tiwọn fún wa káwa máa wà sọ̀rọ̀ ká kàn máa wò bọ̀ ẹ jẹ́ sáré sọ kí ni ó yẹ kí n ṣe fídíò yẹn lọ́tọ̀ ni but I don't want to do it separately. Ẹ̀yin ọmọ Yorùbá mi ò fi ṣẹ́rùbá wá o mi ò ṣẹ́rùbá wá o ṣùgbọ́n tí n bá sọ ẹ lè má kàkún o èmi ò fẹ́ kẹ́ ẹ kàkún but when the time come you will know. I just want to put this one ọ̀rọ̀ yìí tí mo fẹ́ sọ yìí mi kàn fẹ́ fi sí àárín ní ó yẹ kí n ṣe prógámù lé lọ́tọ̀ ni but mi ò fẹ́ ṣe prógámù lé lọ́tọ̀ mi ò fẹ́ ṣe prógámù sí lọ́tọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe ẹ rántí bọ́ǹbù kan dùn ní ṣé ní Ìbàdàn àbí kí lẹ́ ń pè ẹ rántí ẹni tó bá rántí ẹ bá mi fi sí comment section ẹ bá mi fi sí bẹ́ẹ̀ ṣe ẹ rántí wọ́n ní pé kò ń ṣe bọ́ǹ pé kinní kan ni another one is coming another one is kinní is coming after another one is coming ṣe ẹlẹ́yìn tẹ́ bá mo máa ń tẹnu wọ́n pé kẹ́ lọ máa dira ádàbí pé mo mọ̀ kan tí mo sọ ẹjọ́ ọmọlédì ti pọ̀ jọ máa dira tó ń sọ kiri yìí ó máa tó stage kan tó jẹ́ pé àwọn ọkùnrin ò ní lè ṣe nǹkan kan mọ́ tó jẹ́ pé obìnrin ló máa dìde ẹ̀yin tẹ́ bá ní Ọ̀ṣun nílé yín ẹjẹ́ ló máa bọ Ọ̀ṣun yín kó lè gbè yín níjà ọ̀rọ̀ Jésù Olúwa wa kọ́ ọ̀rọ̀ àáfà kọ́ ọ̀rọ̀ gbé ká máa fa kinní kọ́ o ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ ìpè kẹ́ ẹ pé àwọn ancestor ni ẹjá fìyẹn lẹ̀ ẹ ṣáà lọ máa dira obìnrin ẹ lọ dira yín o ó wá dàbí pé ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ ó wá dàbí pé ó dàbí pé nígbà tó jẹ́ pé Nigeria government kò lè protect wa mọ́ Ọlọ́run mo dẹ̀ ní mò ní sóyìnbó ó yẹ kẹ́ ẹ ti fáìnì ó yẹ kẹ́ ẹ fi start fáìnì nínú rẹ̀ yẹn pé nígbà tí Nigeria government ò lè dáàbò bò wá mọ́ pé we have to dáàbò bò ourselves bó ṣe lọ nìyẹn mi ò fẹ́ ṣe prógámù ní lọ́tọ̀ ni mo kò máa fi sí àárín inú fídíò yìí náà ó yẹ sọ fún mi nígbà tí àwọn bàbá wa Ìdílẹ̀kẹ̀ ń ṣe tiẹ̀ tí àwọn ọmọ Yíbò náà ti ń ṣe tiẹ̀ lára wa Yorùbá ẹ̀ náà ní kí ló dé ṣọ́ fẹ́ pa wá run ni ṣọ́ fẹ́ pa wá run àbọ̀ fẹ́ pa wá tán ni ẹ máa gbọ́dọ̀ my gbọ́n tí patient Amaka yìí ń sọ o. Record me very very well. Record me. Fine. Time to start poisoning the Yoruba and the Benin. Put poison for all una food for work. Put poison for una water. Make una dey kpai one by one. Una go kpai one day o. Una go sick. Ẹ má bínú ẹni tó fi kinní sínú ẹ̀wà Èkó kọ́ ló wà Lagos State yín náà ni. Okay, let's go. I go put pia inside una water, inside una food. Una go see better. Ẹ ti gbọ́. This kind of hate when I get for una. Tẹ́ ń gbọ́. It go last forever. For all of una food. Pia. Ẹ má bínú ẹ̀yin tẹ́ bá fẹ́ wò ẹ lọ wò ní Facebook ẹ̀yin tí YouTube ẹ má bínú ẹ lọ wò ní Facebook ó wà Facebook tí mo fi síbẹ̀. Ìgbà tó tẹ̀ wá ká mi lára tí mo fi ṣọ́ọ̀tì ti lady tó fi kinní sínú kinní tí mo fi sí rí táwọn èèyàn wá kí ló dé ó dàbí pé àwọn tó wà ní rí ẹ má bínú àwọn kankan tó wà ní rí ní Facebook bóyá data 100 naira bí 50 naira ló ń ṣe because tó bá jẹ́ kó ká wọn lára ni ó yẹ kó wọ́n wá sí orí péjì yẹn kó wá wo oríṣi tóbìnrin yìí fi lè post irú nǹkan báyìí kó wá wo nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ tí mo fi post ẹ̀ àkọ́kọ́ dédé post mo lè post àwọn normal kìíní fine but àwọn nǹkan tó wà kìíní báyìí tó wà between àwa ara ayé wa kí n sọ bẹ́ẹ̀ yẹn a kò lè gbójúfò dá ká má ṣe ká má sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn náà láwọn ènìyàn lé ṣé ní mo ṣe gbọ́dì lásọ̀ tí mo máa pílẹ̀ yín bá mo tètè yá ṣí ẹ̀ sí gbogbo àwọn ènìyàn mo ní iṣẹ́ ẹ ti gbọ́ o ìgbéka ẹ má ra kìíní ìmọ̀ o ẹ gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ gbọ́ nǹkan tó máa ṣe o ó yẹ máa gbọ́ lọ. Wetin dey call that one? Wetin dey call that rat?
All una food for if I go work tomorrow now, I go put am for Yoruba people food. Don't tell government. Canada ló wà, she go put am for all Yoruba people food. Ó lóun máa fi sínú báàgì òun lọ síbi iṣẹ́. There's some other district tó lè lò tí ò bá rí àwọn tó dárúkọ yẹn. Ẹ wá ní ká máa sọ̀rọ̀. Ẹ mọ̀ yẹn àwọn míì tó ti máa kú ní Canada, ní UK, US, Germany, everywhere. Ẹ wá wò pé kí ló ṣe nìyí. Ẹ mọ̀ yẹn àwọn míì gan bí wọ́n ní kí ló ṣe ṣó sí kí ló sickness wọ́n wá lílé nítorí Ọlọ́run. Àwa máa gbàdúrà pé wọ́n tábà ṣẹ̀ṣẹ̀ àwọn táwọn diaspora tábà ti rí pé nìkan lára wa báyìí pé ó kú báyìí ẹ̀rù máa bá gbogbo wá pé wọ́n náà já kéré kò délé o má jà kó gbé sájò o má jà kó gbé sájò o. Nídìí kan ló kú bẹ́yẹn mo sunkún omi bọ́ lójú mi mo ní wọ́n lọ́ọ́ àjòláwa o já kéré kò délé. Ṣé ti ní bọ́n ṣe ń ṣe kàwọn díẹ̀díẹ̀ nìyẹn. I dey Canada, I dey Ontario. Oh yeah, hurry up, hurry, fast. I go put otapia, I go put Ogbomoso, everything for inside una food. Una go dey hear small. Yoruba don die o, Benin don peme o. Una go dey hear am. Na me talk am, and I go do am. Check ba. South Africa platform. So yín ti Facebook kẹ́ tó máa comment ẹ máa gbọ́ o. Ẹ lọ wò tán. Ẹni tó fi lè sọ síta Ọlọ́run jẹ́ kó Ọlọ́run mọ̀ jẹ́ kó ti ẹnu ẹ̀ bọ́ta níṣẹ́ wá ní pé wọ́n ti ń ṣe tipẹ́. Ẹ̀wọ̀ ẹni tó ń tajà lẹ́kọ̀ọ́ yẹn tó fi kinní sí inú ẹ̀wà yẹn. Ẹ̀kan máa béèrè how many years ló ti wà ń bẹ̀ yẹn ilẹ̀ ti ta ṣe wá pé yé. So at how many years ló ti ń ṣe nǹkan báyìí bọ̀. Those boys where they wanted those assistants where they go there, but they know they go there. Those boys, that guy where they call SARS, who be SARS? That guy resembles SARS. I don't know why Igbos. I don't know why Igbos they go. And even I ashamed of some of our Igbo people. I don't know why they go that platform. Ọlọ́kadé ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín o. Madam Fọláṣadé ẹ ṣọ́ra yín o. Èmi bí tán bá yé wa dé nìyẹn. A lè sọ̀rọ̀ ká má fẹ́ yìnbó kan sí ẹ̀ṣẹ̀ ni. Ó ti wá mọ́ wa lára débi wípé tá bá máa sọ̀rọ̀ báyìí tá bá ti fẹ́ yìnbó 2 mẹ́ta sí ọ̀rọ̀ yẹn àti mọ̀ pa sọ̀rọ̀. Ní tèmi ó máa bọ́ sí mi lẹ́nu but mo máa ń mo dìídì try láti jẹ́ pé mo ṣáà control ara mi láti má sọ pé kí n máa sọ òyìnbó sáwọn ọmọ yẹn nínú ilé. Kò easy o. Wallahi ta'ala kò easy especially in the diaspora. Kò easy rárá. But mo force ara mi pé no fáàní fẹ́ sọ òyìnbó. Mo máa sọ but mo ò jẹ́ kó mọ́ mi lára dáadáa tó Yorùbá nínú ilé. Kò easy ẹ má bínú ẹ má mi gbà bẹ́ẹ̀. Ẹ wo àfi sùúrù wà àwọn ẹ̀gbá máa ń sọ bẹ́ẹ̀. Adédìran Fọlákẹ́ mo rí yín o ga o kí Ọlọ́run ṣàánú wa ni o àmì o jẹ́ mo sọ pé kẹ́ bá mi ṣí ẹ o. Ṣé ń gbọ́ àwọn tó ń pa yẹn ń kọ́ àwọn yẹn dé kúkú. If you have a means of buying them, buy them. Kí la ṣe fún? Any means of buying them, buy them, come up for road. Because they're too mumu, they are of no use for the society. Ṣé ti gbọ́? Fọ́yìn dẹ́ tí gbọ́ ló jẹ́ kí n lọ play kí ní ìpadà. Ṣé ti gbọ́? Ó ní àwa Yorùbá there's no use. Ẹ má jẹ́ kí n yọ. Ó ní we have no use of society pé wúlò fún kankan nínú society. Àwọn ọmọ Yorùbá nìyẹn kò sí kankan bẹ́ẹ̀ ṣe ṣé ọkọ kún fẹ́ kọjá kọ́ fẹ́ kọ́ pọ́n yín dànù ẹ wúlò fún kankan. Àwọn ló wúlò fún society ṣáwọn kan ló wá wúlò tó tọ́ àwọn ló ń tẹ̀wà ló ń ta ráìsì ló ń ta gbogbo wọ́n dẹ̀ ṣe iṣẹ́ tó dẹ̀ ṣe yẹn náà tó ṣe ń fi gbogbo ẹ̀ sínú oúnjẹ fún wa tá àdẹ́ ń jẹ́ náà ṣé wọ́n fi wúlò wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lórí wa. So they see us as
ṣé kì í sọ pé tí má ní kí n fi òyìnbó yẹn tí ó máa yé wa bọ̀ tẹ́ má jẹ́ fún òyìnbó sí because anything téèyàn bá fẹ́ sọ lórí social media yẹn èèyàn gbọ́dọ̀ control ara ẹ̀ ṣó ti yé wa normally tí wọ́n bá gbọ́ Yorùbá yẹn náà wọ́n sì máa bọ̀ ó yàtọ̀ bí pé kó o fi òyìnbó yẹn sí kó ṣe kí ni íńtánẹ́ẹ̀tì máa pick ẹ̀ fún yín lọ́wọ́ kan ni it's not that ẹ̀jẹ̀ ṣe báyìí mention 3 living things ó sì yé wa bẹ́ẹ̀ 3 living things ó yá mention nínú 3 living things ni èèyàn wà ajá wà ajá wà kí ló tún wà ní living things náà ẹran wà olóńgbò wà so kẹ wá mention on living things nǹkan tí ò live ó yẹ mention ibẹ̀ yẹn gangan wà ní nǹkan tí ẹ má bínú nǹkan tí ò live yẹn ibẹ̀ gangan wà lọ́mọ Yorùbá wà lẹ́nu ẹ̀ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn back to back imagine kó máa fi wá gbé on living things mo padà fẹ̀yìn bọ́ọ̀rùn náà ẹ má bínú bí ó correct ẹ ṣáà lò pé ó ti yé yín kó máa fi wá gbé nǹkan tí ò wúlò rárá àbí tí mi ló gbó ní ògbó dáadáa ni ẹjọ́ yìí ti YouTube Facebook ẹ jẹ́ bá mi share ẹ bá mi share ẹ bá mi comment náà ẹ bá mi comment o. For there. I want making the Igbo get that heart of wickedness. Ṣẹ̀gbọ́n kí Igbo máa ní ọkàn kéèyàn burú wickedness pé kán òun fẹ́ kán ẹ̀yin lè imagine. Láṣẹ pé wọ́n ló dá wa ìwọ kọ́ ló dá wa ìwọ kọ́ ló bí wa ẹ̀jẹ̀ ló ń ràn lára wa ó dẹ̀ ń sọ ọ̀rọ̀ yẹn jáde ẹ̀yin ti Facebook tẹ́ kọ́mẹ́ǹtì sí orí ti lady yẹn ọmọ kékeré yẹn ni o mo fi ní kó pé eléyìí fún yín kẹ́ ẹ lọ máa gbọ́ reason tí o fi jẹ́ kí n post yẹn 1 2 3 fún ọmọ máa play fún wa àwọn ló ń ṣe oògùn tá à ń lò gbogbo oògùn kankan ṣèbí báwo lórí ọmọ ẹgbẹ́ ti ṣì dìtẹ́tì pé hospital kan fake oògùn ló ń lò àwọn mélòó ló ń ṣe fake oògùn bí òṣà àwọn ọmọ Yíbò iná ni. Stay quiet. Una too dey cool. Enough. It's enough. If you have a means of buying them, buy them. Any means of buying them, go for road. Because they're too mumu. They are of no use for the society. Lot of prostitutes and everything. You said, you said. Ẹ̀rọ orúkọ tó pè wá àwọn aṣẹ́wó ṣé ìyá tí ò ṣẹ́wó lóbi àwọn olóṣàṣẹ́wó jù ìdẹ́rẹ̀ mo fẹ́ máa mú àwọn fáàtì wà tí mo fẹ́ máa mú wá fún wa ò but ẹ̀kọ́ ṣáàjẹ́ kí n máa fẹnu sọ báyìí tẹ bá fẹ́ rí gbogbo ẹ̀ lọ rí lórí Facebook mi there's one guy Yíbò iná ni ò tó ń sọ pé àwa aṣẹ́wó làwọn Yorùbá o tó ń fẹnu ẹ̀ sọ pé aṣẹ́wó làwọn Yorùbá o lẹ́nu kíní àdáadáa yìí o máa yẹn bọ́ì ni Yíbò ni wọ́n ó lábúrò obìnrin ó wá sọ fún àbúrò ẹ pé kókó gba àwọn ọ̀rẹ́ ẹ̀ wá ó wà lórí Facebook mi rẹ̀ ó ní kókó gba àwọn ọ̀rẹ́ ẹ̀ wá wọ́n fẹ́ kó wọn travel kí ló fẹ́ lọ fi wọ́n ṣe iṣẹ́ aṣẹ́wó torí lè sọ̀rọ̀ ní ìsìn pé Yíbò ṣe àmì Yorùbá kíní kan aṣẹ́wó là ń ṣe kó tó lè rí Yorùbá tó lọ ìdá kó tó lè rí Yorùbá tó máa sọ pé ó ṣe aṣẹ́wó ìdá kó jẹ́ pé number 1 tó jẹ́ pé lójú kòkòrò kì í ṣe pé ó mú iṣẹ́ aṣẹ́wó yẹn lọ́kùnkúndùn o tó mú tó lọ ṣe iṣẹ́ aṣẹ́wó lójú kòkòrò ṣé mo parọ́ ni kó tó lè rí Yorùbá tó ṣe iṣẹ́ aṣẹ́wó ó lè jẹ́ pé gbogbo nǹkan ha gádágágá tó jẹ́ pé kò sí ọ̀nà tó fẹ́ gbé gbà mọ́jú kó lọ ṣiṣẹ́ yẹn kó fi rówó fáwọn ọmọ ẹ̀jẹ̀ kí làwọn á sọ ní àtẹ̀tẹ̀ nígbà tí mo tẹ̀ wọ́n ẹ ṣáàjẹ́ fìyẹn lẹ̀ ẹ má jà sọ gbogbo ẹ̀tàn lórí kíní kó tó lè rí ọmọ Yorùbá tó ń ṣaṣẹ́ iṣẹ́wó àbí kó tẹ̀ lọ́rẹ̀ but àwọn iṣẹ́ aṣẹ́wó làwọn ọmọ Yíbò náà gbà ní ẹlẹ́wọ̀n wọn ní Libya wọ́n wà ń bẹ̀ tẹ́bá tẹ̀ Libya tẹ̀tù wá kéré ẹlẹ́wọ̀ Italy wọ́n pọ̀ ń bẹ̀ ṣíire àwọn Jámánì náà bọ̀ Jámánì kò fààyè gbàgbàkúgbà lọ títí fún wọn ni
torí òun sọ̀rọ̀ nísìn òun sọ̀rọ̀ yìí pé ọmọ Yorùbá ló ń ṣaṣẹ́ aṣẹ́wójú ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ọmọ Ìgbò tó jẹ́ pé ẹ máa wà nílé ọkọ ẹ tún máa lọ máa yun àlè ń ta ẹ máa lọ máa ṣe ṣìnà pẹ̀lú àwọn èèyàn àwọn aláwọ̀ funfun ta tọkọ yín dẹ̀ máa mọ̀ ọkọ yá tó máa sọ fún yín pé kẹ́ ẹ máa lọ ẹ̀yin ọmọ Ìgbò náà lápá díẹ̀ ó yàtọ̀ ló ń ṣe ṣaṣẹ́wójú torí ó ń sọ̀rọ̀ nísìn pé mọ̀ ọ̀sùn ẹ má bínú ọmọ sàn ní kópónpó báyẹ̀ mo pòwe yes kí ló dé ẹ jẹ́ máa bá mi ṣí ẹ̀. Ashawo Kingdom. Ṣé ń gbọ́? Benin Kingdom. They call them Benin Kingdom. They are Ashawo Kingdom. Because the way they talk about us is very irritating. Please, nobody. I beg, mute this guy. They say because one nigga not about I want to sleep. I want to sleep for night again. Ọlọ́run ló sí ẹ̀ bọ́ta kó má lè sùn kó o lè sọ̀rọ̀ ẹni ẹ̀ bọ́ta. Now what are they reason every day? What are they crazy? For waiting. It's too much. Make I go work tomorrow. Now I get to talk about Professor my bag. All of you now. Ṣẹ́ńgbọ́. I'm sick, die. I'm sick, by me. I'm in talk. No, ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ ṣe ẹ ti gbọ́ báyìí. Mo sì ṣí fìlà fún yín. Ṣé ẹ ti gbọ́? Ó lóun máa mú ọ̀tá pìàpìà dání lọ síbi iṣẹ́ Canada ló wáyé pé àwọn Yorùbá tó wà bẹ̀rù máa ṣe kí ni òun máa fi sínú oúnjẹ fún wọn. Ọmọ máa kú díẹ̀díẹ̀. Ẹ wá ní ká máa sọ̀rọ̀. Tí mo fi sí rí yẹn jẹ́ bá mi ṣí ẹ̀ bóyá yín náà máa wá fi sí rí ọ̀dọ̀ yín lórí Facebook yín ni ẹ wá ní ká máa sọ̀rọ̀ àrírù nǹkan báyìí ká máa sọ̀rọ̀. This is the beginning, no? This is just the beginning. Beginning gan kọ́kọ́ ẹsẹ̀ tí ń ṣe tipẹ́ ẹ tí ń ṣe tipẹ́ ẹ tí ń ṣe tipẹ́ no matter what mi ìfẹ́ nǹkan tó ṣẹlẹ̀ no matter what nǹkan tó bá tí ò bá wù kó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn pọ̀. This hate on TikTok. See, listen, they are putting you guys in trouble. It's high time wọ́n ti kọ́ ọ̀tẹ̀ síbẹ̀ àwọn tó bá píìkì ẹ̀ á dá fún wọn ayé wọn á dá ọ̀rọ̀ wọn ò ní sọ́lọ́run wọ́n là wá lójú ní ojú wa náà dẹ̀ ti wá là bẹ́ẹ̀ ni but thank God for Canada kìnìkan immigration whatever wọ́n ti stop ẹ̀ níbi iṣẹ́ now nígbà tó stop ẹ̀ níbi iṣẹ́ àwọn dáàdì wa Naija àwọn tẹ̀lé dáàdì ní Naija jẹ́ àwọn dáàdì wa Naija wá sọ pé no wọ́n ṣe kí ni wọ́n bá dá padà wá sílé pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn ó yẹ kó jẹyẹ táwọn Yorùbá tiẹ̀ lè fi jẹyà ẹ̀ kó padà wá sílé kó wá jẹyẹ ọ̀rọ̀ tó sọ yẹn pọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn pọ̀ bẹ́ẹ̀ ni àmì Ọlọ́run fàjùlọ hàn wọ́n o wọ́n ti ṣe tipẹ́ o nǹkan tó jẹ́ kó máa dùn mí gangan ó dùn mí díẹ̀ jẹ́ wọ́n ṣe fún ìran mi o wọ́n ṣe fún ẹbí mi o bóyá bàbá mi àbí àbí wọ́n ṣe fún ṣùgbọ́n wọ́n ṣe fún ìran mi tó jẹ́ ọmọ Yorùbá ó dùn mí gan ó dùn mí díẹ̀ jẹ́ wọ́n ti ṣe tipẹ́ a kàn lè máa wò báyìí ká má sọ̀rọ̀ àwọn míì máa ní wọ́n jẹun wọ́n kú kí ló jẹ ẹ̀wà kí ló jẹ sẹ̀mó kí ló jẹ àwọn wo ló ń tọ̀nù ló ń ṣe nǹkan báyìí wọ́n wá sọ Nàìjíríà di pé ìtàndá ẹ̀ ni kí ló dé ẹ má bínú jàre àwọn ọmọ yẹn ni wọ́n wá sọ Nàìjíríà wípé kí ló jẹ o sẹ̀mó ló jẹ tó fi kú kí ló jẹ o sardine ni o àwọn wo ló ń ṣe nǹkan báyìí bí ó ṣàwọn ọmọ yìí bọ̀ náà ẹ jẹ́ má pàrọ̀ tọrọ àwa jẹ mi ò sọ wípé Yorùbá ò sí lára wọn o but ká tó lè rí Yorùbá tó máa dá company burúkú yẹn lẹ̀ ó máa pẹ́ àfi tó bá máa support ọmọ Yíbò ló kàn sọ pé ibi lówó wà wọn náà máa bọ̀ àfi tó bá máa support wọn ni even though ọmọ Yorùbá mi kan tó ń bá wọn ṣiṣẹ́ gan lè má mọ̀ pé nǹkan tó ń ṣe ń bẹ̀ nìyẹn ṣe bí wọ́n rí nǹkan tó ń lọ bọ́ọ̀sì lẹ́ẹ̀kọ́ láìpẹ́ tí wọ́n ń ṣe àwọn wáìnì tó jẹ́ pé kì í ṣe original. tó ti ṣe tipẹ́ ẹ ṣe sá o ẹ ṣe máa o imagine
ṣé 2017 kan lẹ́nu ikọ̀ sípìnìsì ẹ má bínú ẹ jẹ́ kí n wo ṣáàtì mi kíní yẹn máa ń gbé lọ ni kò kí ń gbé dúró. bẹ́ẹ̀ ni o they are very heartless ó ti pọ̀ jù. wọ́n ní sí ìsọjọ́ pé Peter Obi ò ti gba election fún 2027 tó fẹ́ ṣe ń gbà yẹn so torí ẹ̀ ló fi jẹ́ kó máa ṣe wà bẹ́yẹn òun náà torí ẹ̀ ló fi jẹ́ kó máa wà bẹ́yẹn fún ìbọn tàwa gan náà nígbà tábà lẹ́ni tó lè gbèjà wa we have to gbèjà wa we have to gbèjà ara wa ọ̀nà tá a lè fi gbèjà ara wa ni pé káwa náà ṣe kíni káyé jẹ nǹkan tó bá ń gbé wa mọ́ táwọn fúnra mi ṣe ń ṣe tiwọn àwọn Ìgbò náà ṣe tiwọn lórí ọmọ Yorùbá kan ṣọ ẹ̀ náà ní kí ló dé. mo rí kinní kan kò sí gbogbo àwọn kan ṣe YouTube wọn bí bàbá lẹ́ni bọ̀dìdá tó lè gbé fídíò yìí wọ́n máa ń sẹ̀dẹ̀ sínú gúrúùpù yìí bí bàbá lẹ́ni dọ̀dá tó máa gbé àwọn àgbẹ̀ àwọn original mo ń try to sọ bí àwọn people ṣe ń pa bí àwọn Fúlàní bọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá àwọn àgbẹ̀ origin Haúsá gangan àwọn yẹn wà nínú oko wọ́n ń ṣiṣẹ́ tí bá ní kí n wò nínú fídíò yẹn it's like wọ́n wá ní àwọn people yẹn ló máa ní káwọn àwọn kílẹ̀ ìporúkọ yìí àwọn Fúlàní wọ́n wá ní káwọn people yẹn gbẹ́ kíní lọ kó gùn báyìí wọ́n wá gbẹ́ bí sọ́kàwé àbí bí kí lẹ máa ń pè é tó máa ń do gọ́tà wọ́n wá gbẹ́ lọ tó jìn wọ́n wá ní kó sòsò náà ó dẹ̀ ń ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ó ti yé yín ara mi bù mọ́ níwọ̀ lọ́hùn o ìtàwọn fúnra ara wọn rí kọ́ ẹni tó tún rìkọ́dù kó tún ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ó dẹ̀ pa ọgbọ̀n wọn tán bẹ́ẹ̀ ìtàn rìkọ́dù nìyẹn o mélòó tó wà nílẹ̀ Yorùbá tó tẹ̀ ti pa ogun wọn tán ní ká sọ nílẹ̀ Yorùbá torí mi ò tí ì rẹni tó ti ń dáko nílẹ̀ Yorùbá mọ́ nísìn àwọn tó ń dáko nísìn wọn ò tí ì dé bẹ́ẹ̀ ni now they are doing their own ẹ̀yin ibo náà ṣe ti ń ẹ wá ní ká má sọ̀rọ̀ nítorí pa àwọn accommodate ẹ wá fẹ́ máa fi yẹn ẹ fẹ́ máa fi nù wá lára ẹ fẹ́ sọ wá dìdàkudà ẹ fẹ́ pààyàn wá tán now ẹ jọ ẹ bá mi ṣí ẹ jọ tẹ bá ti ṣí ẹ séyàn mẹ́wàá ibi tí mò ń lọ ẹ bá mi sọ yí pé ẹ ti ṣí ẹ séyàn mẹ́wàá o thank God for social media fún eléyìí tí mo fẹ́ play yìí thank God for social media I'm so happy yí pé Ọlọ́run ti ẹ̀ jẹ́ kó jáde síta kí àwọn èèyàn gbọ́ ẹ jọ bá mi ṣí ẹ mo bẹ̀ yín ní ẹ jọ nítorí Ọlọ́run ẹ rí pé mo bẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ bá mi ṣí ẹ a ò ní sì jẹ a ò ní ṣoògùn lo bó ti wọn káwọn ọmọ yìí kò gbogbo wàhálà ọmọdé kò ní yọ̀dọ̀ wa o but we have to be very careful ṣá a ò ní ṣàìsàn tó máa mú wa lọ máa sọ pé kásáré lọ máa rọ ògùn paracetamol ra kíní kan fúnra ara wa tó máa dín kó máa dá wàhálà sí wa lára ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo ń bẹ̀ yín ní ẹ bá mi ṣí ẹ ṣe now ẹ wá gbọ́ ilé a máa ṣe pause and play ní o ṣe fẹ́ gbọ́ ó máa ṣe o ó máa ṣe ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde fúnra ẹ má jẹ́ kí n sọ pé mo ti ń rẹ́wà emotion má jẹ́ kí n wọ emotion mi ò láì kéèyàn máa ṣì tèèyàn torí pé a lè sọ̀rọ̀ ẹ wá ń ṣe nǹkan tó ń wà fún wa ẹ wá ń ṣe nǹkan tó ń yìn fún wa ẹ wá ń pààyàn wá bó ṣe wù yín ẹ wá ń fún oúnjẹ ẹ wá ń fi gbogbo ẹ̀ sínú ẹ̀wà fi gbogbo ẹ̀ sínú ògùn fi gbogbo ẹ̀ sínú kínní ó yẹ gbẹ́lẹ̀. ẹ káàsán gbogbo ìdílé. ṣé ń gbọ́ ẹ bá ń gbẹ́jẹ́ mọ́ o. Ọlọ́run mọ̀ pẹ̀lú wa. Àkíyèsí kan ni mo fẹ́ pe gbogbo ilé sí. Ọlọ́run ní jẹ́ ká rí wàhálà sí rí dààmú àní sí ogun lò. Ìkan nínú ọmọ ẹgbẹ́ wa wọ́n ní àwọn ń wúkọ́ ó ti ń tóbi ijọ́ méjì ijọ́ mẹ́ta táwọn ń lo orógbó ìwọ̀n tọ́mtọ́m tí ikọ́ yìí ò lọ àwọn wá wò pé káwọn ó lo septrin. ẹ jọ ẹni tẹ́ bá ń gbọ́ ẹ sọ fún mi pé ẹ gbọ́ ẹ bá mi sọ pé ẹ gbọ́ ṣé ẹ gbọ́ mò ń sọ now ipe
ara wọn ẹgbẹ́ wọn kì í tó bá jẹ́ pé wọ́n sọ fẹ́ni yìí lẹ́yìn àdàbí pé àbọ̀pọ̀ sọ fẹ́ni pé nǹkan tó ṣẹlẹ̀ níbi báyìí ojú ẹ̀ kòrókòrò ló ṣe o ó ní kó wọn ra epo owó kan kó dẹ̀ ra Septrin àbọ̀gùn kan ló ń jẹ́ Septrin oògùn náà ló ń jẹ́ bẹ́ẹ̀ náà ó dà pé tó máa ń yàn lára yẹn àbí whatever mi tẹ̀ wọ́n bóyá òun ni ok ó dà pé chloroquine yẹn Septrin gbé kó òun lò ó gbé kíkọ́ lè lọ ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni ó yẹ sọ fún mi àwọn wo ló ń ṣe oògùn original lélẹ̀ ẹbí pé kò pọ̀ nínú ẹ̀ original lélẹ̀ kò pọ̀ fake lélẹ̀ so this one is Igbo made this one is Nigeria memo àwọn Nigeria máa ní nọ́mbà NAFDAC wọ́n dẹ̀ máa ṣe original this one is Igbo made ó yẹ sọ fún mi ta ló máa rí nǹkan tí ó pọ̀ àti tán tó pọ̀ èwo ló máa múnu méjèèjì tó wọlé tó wá lẹ́sẹ̀ ó dẹ̀ tó wá pọ̀ èwo ló máa múnu méjèèjì ṣèbélè ló máa múnu méjèèjì so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ máa gbọ́ lọ ẹ bá mi ṣí ẹ rí pé mo ń tẹnu mọ́ pé ẹ bá mi ṣí ẹ àmọ́ àwọn tó lè kàn kọ́ ló má jẹ́ kí ibi kàn wá àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí o kó má kàn wá kó má kàn àwọn ènìyàn wá o ẹ gbọ́. dábàá lo Septrin méjì ní alẹ́ pé káwọn lo méjì lálẹ́ káwọn lo méjì ní àárọ̀ àwọn lo Septrin yìí tán kò ju bí wákàtí 3 sí wákàtí 4 lọ làwọn rí pé ara bẹ̀rẹ̀ sí ní já wọn jẹ bẹ́ẹ̀ ni awọ àbáwọn bá ti wọ ara ní ara wọn sí mọ́ àwọn lọ́wọ́ kódà ẹ̀gbẹ́ tí àwọn fi sùn gbà táwọn fi gbé ọwọ́ bíi tó ti tó bíi 5-6 hours ẹ̀gbẹ́ sí mọ́ bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ sí kódà wọn ò lè wọ ẹ̀wù báwọn ṣe ró ìrù nìyẹn bí wọ́n ṣe gba hospital lọ nìyẹn dídé tí wọ́n dé hospital tí dókítà yóò kọ́kọ́ sọ fún wọn ni wípé ṣé kìí ṣe pẹ̀lú Septrin wọ́n ní náà làwọn lò pé àwọn tí ń sọ pé káwọn èèyàn má lóògùn yẹn mọ́ kódà àwọn NME Nigeria Medical Association pé àwọn ti kọ lẹ́tà sí federal government àwọn ò tí ì sí ìgbésẹ̀. tẹ bá ń gbọ́ ẹ sọ pé ẹ ń gbọ́ tẹ bá ń gbọ́ nǹkan tẹ ní sọ ẹ sọ pé ẹ gbọ́ ẹ̀yin ti Facebook ẹ sọ pé ẹ gbọ́ náà ẹ̀yin tí ẹ sọ pé ẹ gbọ́ ẹ sọ pé ẹ gbọ́ o kó lọ ra oògùn lásán kó dẹ̀ lò kó lo 2 lálẹ́ ní ọjọ́ yẹn kó dẹ̀ lo 2 ọjọ́ kejì nígbà tó lo 2 tán Septrin àbí kí ló pè ní ìsìn kan lò ó dẹ̀ bẹ̀rẹ̀ tí ní ìtàn láàrin 3 hours tó bá ti han ara tó yun á dẹ̀ máa peel á máa ṣí ok kóun lie down kó sùn ìgbà tó máa dìde gbogbo ẹ̀gbẹ́ ti ṣí mọ́ ibi tó sùn sí ó yẹ sọ fún mi àwọn wo ló ń ṣoògùn àwọn wo ló ń ṣe oògùn ṣé mo parọ́ ni débi tọ́níìkì fake wá original wa ṣe wá rí pé nǹkan tí lady yẹn sọ ó ṣe àbí ò ṣe pé kẹ wá by all means láti lè pààyàn ọmọ Yorùbá ṣé wọ́n wá by all means tí wọ́n bá tiẹ̀ lè wọlé lọ bá yín báwọn ti Fúlàní ṣe ń ṣe ṣùgbọ́n wọ́n á ṣàmà by all means táwọn náà ń ṣe tiwọn. ok ẹ ń gbọ́ ẹ ṣé gan sa ẹ̀rín Fọlámi Oyèṣẹ̀san thank you sir ẹ ń gbọ́ ẹ̀yin tí YouTube ẹ̀yin ò gbọ́n ti yín àbí ok o ok o ok o ok o let me continue ṣùgbọ́n ẹ̀yin náà gbọ́ tí wọ́n sọ pé kẹ́ bá mi share eléyìí kó dé ọ̀dọ̀ àwọn fámìlì yín in fact kó dé ọ̀dọ̀ àwọn ọ̀tá yín gan tó bá jẹ́ Yorùbá yá gbé kan yẹn lo Septrin mọ́ ẹ wá gbọ́ nǹkan tó sọ ó ní àwọn ti sọ fún àwọn kinní kan health kinní kan pé kí wọ́n sọ pé káwọn èèyàn lè lò mọ́ kan at least ó yẹ kán lè raid gbogbo àwọn pharmacy tó wà Nàìjíríà so that àwọn tó bá ní oògùn yẹn lọ́wọ́ wọn á pààkì kúrò nílẹ̀ lọ́wọ́ wọn ó ní wọ́n ṣì ń ṣe kinní wọ́n ṣì ń gbé yẹ̀wò ọ̀rọ̀ wà ń tọ́lé ọ̀rọ̀ wà ń kọ́ náà bẹ̀yẹ̀wò kan rárá rún wọn ní o mo mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ọ́ èmi láyé mi mo mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ẹ̀rí náà pa mi ẹ má bínú pé rí mi ti pọ̀ jù ó dà kéèyàn máa rẹ́yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan yá ẹwà nú yá Yorùbá nation no going back in either you like it or not a máa ń lọ by fire by force tó bá jẹ́ ẹ̀yìn tẹ̀sí sọ pé wọ́n Nàìjíríà just sit down there nígbà wọn ti pè wọ́n
wípé wọ́n ti ní kan sọ pé kan yẹ ṣe kíní kan ti kọ lẹ́tà tí wọ́n ṣùgbọ́n wọn ò tí ì dáhùn wáyé tán fi tí ì dáhùn èmi gan stress ti wà lójú mi but we must do the show we must do it bó jẹ́ èèyàn kan èèyàn méjì ó máa save life wọn nǹkan tí mo mọ̀ nìyẹn we must do am kí ló dé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ẹ mọ̀ wípé àwọn èèyàn tí ń lò ó ti ń affect wọ́n dẹ̀ ti kọ lẹ́tà sí nàìjíríà kí ló orúkọ wọn ní ìsàwọn health clinic kan nàìjíríà kí ló yẹ kán ṣe immediately effect ló yẹ kán take action ó yẹ kán take action píápíá lórí eré ṣùgbọ́n ṣáà ni wọ́n kọ lẹ́tà sí wọn tí náwó lò wọ́n ṣe ẹ má bínú mi ò sọ kankan wọ́n ní wọ́n kọ lẹ́tà sí wọn pé wọ́n ṣì ń dá ẹ jẹ́ ká gbọ́ ibùdó ẹni tó ṣe gan ọ́díò ló ṣe thank God èmi tí mo dẹ̀ ń sọ́nà mi kúkú sọ̀rọ̀ lè lámọ́lẹ̀ ẹ máa yí dàpadà díẹ̀. ní ara wọn sí mọ́ àwọn lọ́wọ́ kódà ẹgbẹ́ tí àwọn fi sùn gbà tá ó fi gbé ẹwọ́ bíi tó ti tó bíi 5-6 hours ẹgbẹ́ sí mọ́ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ sheet kódà wọn ò lè wọ ẹ̀wù báwọn ṣe wó ìròyìn yẹn bá ṣe gba hospital lọ nìyẹn dídí tí wọ́n dé hospital tí dókítà yóò kọ́kọ́ sọ fún ọ ní wípé ṣé kìí ṣe pẹ̀lú Septrin wọ́n ní náà làwọn lò pé àwọn tí ń sọ pé káwọn èèyàn má lóògùn yẹn mọ́ kódà àwọn NME Nigeria Medical pé àwọn ti kọ lẹ́tà sí federal government àmọ́ wọn ò tí ì ṣe ìgbésẹ̀ tó yẹ lórí ẹ̀ pé kódà. tẹ̀sí gbọ́ pé wọ́n ti kọ lẹ́tà sí àwọn kinní kan tó dárúkọ ní sí pé wọn ò tí ì ṣe ìgbésẹ̀ tó yẹ lórí ẹ̀ wọ́n fẹ́ kó kọ́kọ́ ṣiṣẹ́ dáadáa tó wà ṣiṣẹ́ bíi like at least àwọn irògùn yẹn ní ìsìtá àwọn èèyàn bá lò ó tó máa lò dáadáa at least tó bá ṣiṣẹ́ bíi like bíi let's say 20,000 èèyàn tó bá lò ó maybe by then ọmọ wọn nǹkan ṣe sí. Sure? Just like that? Ó bá ṣe o. There's one thing tó ṣe àwọn Yorùbá wọn sọ pé ọ̀rọ̀ ló máa ń mọ́rọ̀ ẹ má bínú ó lè dáná ni. Lady kan ní Germany ni o mo fẹ́ kí nǹkan tó fi jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ojú pé bí àwọn èèyàn ṣe take life àwọn èèyàn ní some other countries bọ́n ṣe take life àwọn èèyàn ní ìlú wa ń bẹ̀rùn ó pọ̀ ó lò èyìnbó ó lọlẹ̀ kí n sábà wọn ṣáà ṣe ìfẹ́ nǹkan kan ṣe ṣá kí ṣàṣọṣọ bẹ́ẹ̀ lady yẹn wà lórí TikTok ni ó ṣàǹtajà ẹ̀wọ́ ló gbẹ̀ lórí TikTok ṣe mọ àwọn TikTok ẹ̀yìn tẹ́ bá ti wà lórí TikTok náà sọ pé báyìí wá tàdé sẹ́ẹ̀lì báyìí fìṣì báyìí kìnnìkan ló ń tà ẹ jẹ́ má sọ iye ọmọ tó bí ẹ má gbọ́ yẹn tètè bá gbọ́ yẹn lẹ́ẹ̀ má calculate iye owó ẹ má gbọ́ iye ọmọ tó bí bóyá lára àwọn tó bímọ fún I don't know nǹkan tí mo fẹ́ fà jáde ni pé bí wọ́n ṣe take life àwọn èèyàn ní bí no ẹni tí mo sọ Nàìjíríà ni o báwọn kan ṣe wá mẹ́sẹ̀jì àwọn ọlọ́pàá yẹn nìyẹn àwọn ọlọ́pàá city tẹ wá pé ẹnìkan báyìí ìyẹn kejì rárá jókòó sí ilé àìfọ ẹ̀ tó rárá ṣe jẹ́jẹ́ lórí TikTok yìí o sometimes before bá sọ pé o fẹ́ ronú kíní kan wọ́n ṣàbọ̀ sórí TikTok wà á share of everybody body àwọn wà okay which is true báwọn yẹn ṣe mẹ́sẹ̀jì wọn wọ́n kàn send email sáwọn ọlọ́pàá yẹn ní pé ẹni báyìí ó fẹ́ pààyàn rẹ o. mi ti rí kọ́mẹ̀tì yín kàwọn kàlẹ́tà ipe ẹni báyìí ó wà ládírẹ́sì ibi báyìí ó fẹ́ ṣe kíni ó fẹ́ pín ara rẹ̀ o ọ̀rọ̀ yín ti yé mi ká má máa fi gbogbo ẹnu sọ torí social media ṣó ti yé wa ṣó oh my god bọ́n ṣe rí email yẹn oh my god bọ́n ṣe rí email yẹn within 5 minutes wọ́n ti délé woman yẹn ẹ̀rù bá wọn wọ́n já gbogbo lẹ̀kùn woman yẹn já gbogbo window já gbogbo ẹ̀ wọ́n sáré wọlé ẹ̀rù bá woman
máa yẹ pé kí ló ṣẹlẹ̀ ọwọ́ ní kí ló ń ṣe kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ wá kíní kan awó kan. ìgbà táwọn yẹn máa sọ̀rọ̀ táwọn ọlọ́pàá máa sọ̀rọ̀ wọ́n lẹ́nìkan ló yí mi àwọn pé ó fẹ́ ṣe kíni ó fẹ́ pààyàn rẹ̀ bí so àwọn òdẹ̀fẹ́ kíkan yẹn rápùn ló fi jẹ́ káwọn sáré wá. now tẹ́lẹ̀ ẹ sọ fún mi ẹ wò bí wọ́n ṣe take life àwọn èèyàn down wọ́n ṣe take life àwọn èèyàn lọ́dọ̀ wa ń bẹ̀yẹn. nígbà tẹ́ ti kọ lẹ́tà tó yẹ kó jẹ́ pé immediately tẹ́ ti kọ́ lé yẹ kẹ́ ti take action lórí ẹ̀. ẹ̀yin ìlú wa bá wa ṣe ẹ take action lórí ẹ̀. I'm just saying how bó ṣe ẹ jẹ́ máa sọ lọ. bí àwọn ẹgbẹ́ nìkan wá látò máa ran gbogbo ara rẹ̀ ló bó ẹ̀rọ má lóògùn yẹn mọ́ kódà àwọn NME Nigeria Medical Association pé àwọn ti kọ lẹ́tà sí federal government àmọ́ wọn ò tí ì ṣe ìgbésẹ̀ tó jẹ lórí ẹ̀ pé kódà àwọn ẹgbẹ́ nìkan wá látò máa ran gbogbo ara rẹ̀ ló bó ẹnìkan wà general hospital báyìí pé àwọn tiẹ̀ ló yọ bọ́ọ̀tà pé táwọn Yorùbá dẹ̀ padà wọlé lẹ́yìn 6 hours. ṣé ń gbọ́ ọlọ́gbẹ́ni kan wá látò márùn gbogbo ara ẹ̀ ti bó kí ló lò oògùn yẹn náà ló lò ọlẹ́nìkan àwọ̀ ẹ̀ yọ síta báyìí ni tí àwọn ò bá padà wọlé within 6 hours yẹn ó lè gbàbẹ̀ lọ ṣé ká wá jókòó ká máa sọ̀rọ̀ ká dẹ̀ máa wò kán dẹ̀ máa mú wa lọlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan àwọn accomplish mission wọn lórí wa mélòó lára wa Yorùbá náà ara fẹ́lẹ́fẹ́lẹ́ wa àfi ká máa ìwé la mọ̀ ká àfi ká máa kàwé bí háràhárà àwọn kan mi wà tó yẹ ká gbájúmọ́ ká fi ìwé lẹ̀ ọ̀ ká fi ìwé kún ṣùgbọ́n àní fìwé kún nǹkan táwa máa ń ṣe ni pé you cannot speak English. You cannot speak English, yo. You cannot speak English. You see how she's speaking. You don't even go school at all. You don't go school. Say that your papa go send me go school. You don't even educate. Which level you are? I mean, which level you did? No, she's not my class, you know. She's not my class. At least, no. She's low level, 0 level. Because I'm O level lower. At least, Musical University. Ìyẹn làwọn máa ń ṣe. Àdẹ̀ ń ṣe yẹn lọ. Wọ́n ní ara mú wa lọ ilẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Píà. Ẹmọ tó bá mú àwọn koríko tó máa gé píà. Wọ́n dẹ̀ ń gé wa lọ báyìí. Wọ́n dẹ̀ ń gé wa lọ báyìí. Ìwé la mọ̀ ká bí ara àti fashion. Kọ̀mí tó yẹ ká gbájúmọ́ àgbájúmọ́. Ẹ má bínú o. Ẹ já máa kàwé lọ. Ìgbà tó bá máa kàwé dé ẹni tó bá máa ìgbà tó bá yá òwògùn òní ráwọn tó máa bùgá sí pé first class kìíní kan ni mo gbé jáde ní school kò ní sẹ́ni tó máa sọ tó ní sẹ́ni tó máa fi bùgá sí mọ́ nígbà jẹ́ àwọn tó fẹ́ fi bùgá sí wọ́n ti ṣe kí wọ́n ti mú wọn bá lè yá ló bá tán ojú tí ò pẹ̀lú ìwé tó kà mo jẹ́rìí ìlú mi bíi tí mo wà. Ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ mi pé after university ṣó fẹ́ lọ school á lóun lọ school mọ́. I don't know. Yes. Wọ́n believe ní pé kó kàwé lọ rẹ́rẹ́rẹ́rẹ́. Ṣáà ti ka secondary school ẹ̀, o ti wá nǹkan ṣe. Ìyẹn dẹ̀ sọ pé kàn jalè àbí kàn ṣe kí gbà tó jẹ́ pé ìlú wọn support wọn náà. Tó bá dẹ̀ sọ pé o fẹ́ lọ marry náà ni, go is a go. Ìlú àwọn á support yẹ. Á tún bẹ́ẹ̀ sanwó ilé, á bẹ́ẹ̀ sanwó oúnjẹ. Ìlú wọn ò ní stress rárá. So wọn fi bẹ́ẹ̀ kàwé àwọn kọ̀ọ̀kan ló má kàn fẹ́ wish pé káwọn kan kàwé tán wọn ka university kan ka gbogbo ẹ̀ kan ká gbá ìdá ìṣe pé wọ́n ṣe máa wọn kì í kà á lọ gbọ́rọ̀gọ́dì bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé doctor ló fẹ́ ṣe àti kékeré tó ti lọ sí school yẹn náà ló ti máa school yẹn ló máa lọ títí rẹ̀ máa rí wọn tó fi máa di professional tó bá jẹ́ pé àwọn tó máa ṣe brain kìíní kan ni àwọn náà ló máa school yẹn ló máa lọ tó bá ti gbọ́njọ́ kì í nǹkan tó fẹ́ ṣe lórí you want to be a doctor department yẹn náà máa rán ẹ lọ láti secondary school ibẹ̀ ló ti máa lọ títí tó fi máa kà bóyá 7 years 8 years 10 years ni ibẹ̀ ló máa dàgbà àti tó fi máa kà á tán. ẹja mẹ́nu kúrò ń bẹ̀ yìí ẹja gbọ́n tó kàn. NME Nigeria Medical Association pé àwọn ti kọ lẹ́tà sí federal government
àmọ́ wọn ò tí ì ṣe ìgbésẹ̀ tó yẹ wọ́n lórí ṣe ẹ̀. Kódà àwọn ẹgbẹ́ nìkan wá látòmọ̀ràn gbogbo ara rẹ̀ ló bó, ẹnìkan wà ní general hospital báyìí pé àwọn tiẹ̀ ló yọ bọ́ọ̀tà pé tí àwọn Yorùbá dẹ̀ padà wọlé lẹ́yìn 6 hours pé àwọn kan ti bá lọ bẹ́ẹ̀ tí wọ́n ti kú lórí pé wọ́n lo Septrin. So kì í ṣe pé wọ́n sọ fún mi àbí mo kà lórí Facebook àbí mo kà lórí Funnels àbí lórí wípé mo gbọ́ lórí WhatsApp rárá. Láti ṣe secretary àti motor organization ní àti yàn mí pẹ̀lú àwọn tí wọ́n yàn lọ pé ká lọ kí ara wa yìí ní hospital. Ó ń sọ mi wípé kò sí nǹkan kan tí ó ṣe, ó dẹ̀ ń sọ̀rọ̀ clear. Àmọ́ tí ẹ bá rí wọn ẹ rí i pé wọ́n bandage wọn bí ẹni tí iná jó, pé nígbà tí iná bá jó yàn tòun wá fi sọ fún gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi tí a gbé àtàmọ́tò àtàwá tí a ṣe àtàmọ́tò tí wọ́n àrùn súnmọ́ wa pé kí á dènà sí oògùn yẹn báyìí, especially Septrin, ká dènà sí gbogbo ẹni ó bá nílé kó dáná. Kódà wá tá a lọ àti kúrò bẹ́ẹ̀ tí kálukú fi ń pe fámìlì ẹ̀ tó kọ́mọ̀ tí gbogbo yẹn sì máa ń lò ní. So ara wa tí a wíyì tó wà ní hospital, kí Ọlọ́run bá wa fún wọn ní àlàáfíà, kó bá wọn sí ní ṣókí, torí pé ó bó wọn lára díẹ̀, wọ́n wà nílé ìwòsàn báyìí. So ìdí tí mo fi sọ fún gbogbo lẹ́ni eléyìí, àmì sí ogun ló àìsàn òsì ní gbé wá dé, Ọlọ́run pẹ̀lú wa. Ṣé wàá rí ẹ lè sọ pé yẹn nǹkan tó sọ yóò papọ̀ mọ́? Ta ló sọ fún yín pé kò papọ̀ mọ́? Tó dànù, ta ló sọ bẹ́ẹ̀? Ta ló ń ṣe fake nǹkan púpọ̀ jù bí òṣàwọn pípì náà ń ṣe fake nǹkan púpọ̀ jù? Mo ti ń tẹnu wọn látàárọ̀. Torí ẹ̀ mo fi sọ pé tẹ́ bá tẹ̀ wá lè ṣí ẹ gbogbo ẹ̀, ẹ kọ́ọ̀tì ibi kékeré tẹ́ni ti sọ̀rọ̀ yìí, ẹ kọ́ọ̀tì ẹ̀ kẹ́ bá mi ṣí ẹ yẹn, ẹ kọ́ọ̀tì ibẹ̀ yẹn kẹ́ bá mi ṣí ẹ, ṣé ti gbọ́? Ó ní tó bá jẹ́ pé ó sọ pé òun rí wò lórí íńtánẹ́ẹ̀tì, ó ní òun ò rí wò ńbẹ̀, ó ní òun ṣe kí ni, ọmọ ojú ajé kò ní sọ ni. Wọ́n yàn wọ́n nínú gúrùpù wọn tó máa ń ṣe pé ẹ lọ wo lágbájá lọ hospital bó lára ẹ̀. Dókítà yẹn wá ń sọ fún wọn bẹ̀ yẹn pé ẹnìkan táwọn ẹ̀ ti yọ ọ̀tà táwọn ò bá wọlé láàrin 6 hours, ó máa ṣe kí láàrin hours, kí lè máa pín hours ní Yorùbá, ẹ má bú mi o. Ẹ ṣe ó sà ọdún ayọ̀ àtọ̀dá jẹ́sẹ̀ ṣe gan. Kí lè pín hours ní Yorùbá náà, ẹ bá mi fi síbẹ̀ náà nínú comment section tó bá jẹ́ ṣe ń gbọ́ rẹ̀. Ó dà pé wákàtí, yes, tí àwọn ò bá wọlé ní wákàtí 6, ó máa ṣe kí ni, ó máa lọlẹ̀, ó máa dẹni tó ń da yẹ̀pẹ̀ bò. Ipe àìmọye àwọn dókítà yẹn gùn lè ka iye àwọn èèyàn tó ti lọ sí lọ́dọ̀ wọn bẹ̀yẹ tó rí oògùn tán lò yìí. You just have to be very, very vigilant. Bó ṣe máa ń sọ vigilant ní Yorùbá náà. Kí á wà vigilant ní Yorùbá. Yeah, Yorùbá nation not going back, yes. Kí ká ranjú kalẹ̀ báyìí, ká máa ranjú kalẹ̀ báyìí, ká ṣàwà vigilant ṣàgbà bẹ́ẹ̀. Ẹ jẹ́ wà very careful. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nowadays. Fẹ́yà wọn ti UK àbáwọn tó US, àwọn náà fèsì tí wọ́n bẹ̀. Nàìjíríà gan fèsì tí wọ́n bẹ̀. Germany gan fèsì tí wọ́n bẹ̀. Everywhere kálukú fèsì tí wọ́n bẹ̀. Àdúrà wa ni pé kó má kàn wá. Tí ó bá fẹ́ kàn wọ́n, we just have to be very, very careful. That's what I would just say. For today, the reason why I bring these things that just to, protect ourselves so that these people will not harm us, and the love that I have for my tribe, especially Yoruba, the love that I have for you, that's why I have to bring this thing for you guys. That okay, let's listen to it. And then for those people that they are talking about, don't boo me on Facebook, or especially Facebook Reel. The video I've already seen maybe 200,000 something near Reel. It's nothing, but the comments, it's too much. That's why I said, no, let me bring this thing so that you can see
wọ́n máa ń sọ pé àwọn Yorùbá máa ń sọ pé ajá ò kì í dédé gbó tí ò bá rí nǹkan a kì í ṣajá o. We see, that's why we have to bring it out. That is why we have to talk about it. That's why I'm just happy for social media now. If not of social media, this woman will not come outside and be saying whatever she's saying. She will not come outside. She will just be doing her own underground. Ṣé mo parọ́ ni? Excuse me. Ṣé mo parọ́ ni? She will just be doing it underground. You'll be seeing some people just being will just say, what happened? Saying nothing. She just ẹgbọ́n kan tó sọ, ó náà máa fi kíní yẹn sóúnjẹ wọn, ìgbà máa ṣe kíni, wọ́n máa kú díẹ̀. Imagine. Before they reach the hospital, they will just say maybe she's ọkọ̀ máa fún lórúkọ kan. Ṣebí kan náà ṣẹlẹ̀ ṣé ní kàbí kíní kan àbí bolo wà nísìn tó jẹ́ pé ara wọn kàn lé bí ewo nísìn. Who knows? Who knows? Then who next? Ta ló kàn? Ṣé àwọn Ìgbò tó wà ní ṣọ́ọ̀bù yìí? Ẹ máa sọ fún wọn pé káwọn náà máa oúnjẹ ẹ̀wà tó ń tà, ráìsì tó ń tà, ẹ̀wà tó ń tà ní tútù, ìdá tútù ọ̀sísè, ọ̀gbọ̀lọ̀ tó ń tà, everything tó ń tà, kẹlọ káwọn boys lọ sọ́dọ̀ wọn, kán wá bù fún wọn báyìí, kán ní kán sè é níṣojú wọn báyìí, kán máa jẹ kó tó di pọ́n lè máa rà lọ́wọ́ wọn. Just pé ká lè wà save náà nìkan tí mo sọ. Kán sọ fún wọn káwọn boys dìde lọ bá wọn pé ó yá ìwọ ọmọ Yíbò tó ń ta ẹ̀wà yìí ó yá bu díẹ̀ báyìí bù ó yá sè é níṣojú wọn báyìí ó yá jẹ ó yá bu ráìsì níṣojú wọn báyìí ó yá jẹ ó yá bu ọ̀gbọ̀nọ̀ yẹn kó o blend níṣojú wọn báyìí kó o jẹ ó yá ok wákàtí ẹ ṣe gan sàmà ẹ ṣe máa ó yá bu eléyìí níṣojú wọn kó o jẹ tí wọ́n bá ti lè ṣe bẹ́ẹ̀ you can eat nǹkan tó bá ń tà especially àwọn people yẹn you can eat nǹkan tó bá ń tà ṣùgbọ́n tí wọ́n bá ti lè ṣe bẹ́ẹ̀ ọmọ Yorùbá àwọn Ìgbò ló ń ta sẹ̀mó fake o ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé sẹ̀mó fake tẹ bá fẹ́ mọ̀ tẹ bá ti bù sásẹ̀ yẹn ṣàmà ẹ máa gbé sómi ẹ ti tí gbogbo ẹ bá ti dissolve tán sómi sísàlẹ̀ original ni tí ó bá ti dissolve tó ti ń rórógbórógbó rọ́bà ni. You just have to be very careful. Mo kí gbogbo èèyàn mi tí ẹ darapọ̀ mọ́ mi lénìí. I'm really happy and thanks for staying with me and thanks for loving me. Who I am, but gbẹ̀yìnbó ẹ ṣáà ṣe but what will be happy tó máa mú mi ní odò tó máa mú inú mi dùn ni pé ẹ bá mi share ẹ ṣáà ra kọ́ọ̀tì bí àfù yẹn ẹ ṣáà bá mi share ẹ kọ́ọ̀tì bí tó ti sọ pé àwọn fi ọ̀tá pìàpìà àbí kí lọ́ọ̀ pé nísìn tó fi sínú ẹ̀wà ẹ kọ́ọ̀tì ibẹ̀ yẹn ẹ share ibi oògùn tó ń lò yìí náà ẹ kọ́ọ̀tì ibẹ̀ yẹn ẹ share ṣe rí ibi tí wọ́n ẹ̀ ti sọ pé mẹ́kọ̀ọ́ ṣe kíní kan for Yorùbá mi ẹ kọ́ọ̀tì ibẹ̀ yẹn ẹ share ibi tẹ́mi ti ń rojọ́ tèmi ẹ má kọ́ọ̀tì ibẹ̀ yẹn rárá ẹ̀yẹn ṣàfi ibẹ̀ yẹn lẹ̀ just to save our people because we don't know who next. We don't know what's going to happen. Okay, thank you. And you are sharing it. Ẹ ṣé o, aka Olúgbémiga Lateef, thank you. Ẹ ṣé. So now, ìpolówó tá sanwó fún, òun mo fẹ́ fún yín nísìn. Are you ready? Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bros, ẹ̀yin swale o. Are you ready for Yoruba Nation? Oh, you're still saying Yoruba Nation cannot come to pass. You're still saying, no, nothing like Yoruba Nation. Who told you that? Yeah, Tony, how did divide the one now? That's why we are Ashebon not share. That was like the hate that I have for Yoruba Kilo Day. We are human. We are not a goat, you know. We are not animal. We are not sticky now. Kó dé hate wa tó bẹ́ẹ̀ yẹn. Wọ́n wá dọ̀dà woman yẹn padà lọlé. Àwọn tó máa ń gbéṣẹ́ fún. Àwọn èèyàn tó ń gbéṣẹ́ fún tó wà nílé, ó gbọ́dọ̀ provide wọn butter. Àwọn tó wà Lagos State tó ń tẹ̀wà tó ń ta gbogbo ẹ̀ náà wọ́n gbọ́dọ̀ provide gbogbo bọ́n ṣe ń ṣe bọ́tà.
the best thing yẹn ẹ ṣáà jẹ́ nǹkan tẹ́ ẹ bá ń star tẹ́ ẹ bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ star ewé tú jà ẹ ṣe gan sàmà. Ó yá bọ̀dá mi ẹlẹ́ live there nínú Onitsha ó yá kí ló ń ṣẹlẹ̀ lóníṣà Onitsha ní sùúrù níbo lóníṣà wà ṣebí nílẹ̀ Yíbò lóníṣà wà náà kò ó ṣe Lagos State now. You don't know those people. They my one people yìí. Oh my God. Eshengo Sama. Yes, Yoruba Nation no going back. I always say it. No going back. Either you like it or not. There's one video. Talk of me, she like me. Oriyomi Ansati mo mọ̀ pé is a public figure, so you just have to narrate bó ṣe máa sọ̀rọ̀ so that kò ní affect àwọn tó nífẹ̀ẹ́. Wọ́n sọ pé àwọn ẹ̀yà kan wà tó yẹ kí wọ́n ṣe kí wọ́n yẹ kí wọ́n pín. And he said last everybody ló máa jẹ breakfast wà láì Yasin. Ṣebí gómìnà Edo State náà òun náà wọnú ẹ lọ wo ní Facebook video òun náà wọ inú gbogbo ibi táwọn èèyàn náà máa ń wọ̀ tí gbogbo omi kún ojú títì tó ń gbà ojú títì ìlú ẹ̀ ni ò tí ò lè ṣe ṣùgbọ́n náà wà bẹ́ẹ̀. Ẹ ṣe gọ́sà Bashiru Ayan ẹ ṣe gọ́sà ṣùgbọ́n náà wà bẹ́ẹ̀ òun náà gba abẹ kọjá everybody ló máa jẹ breakfast kí breakfast tó wá di break lọ sọ́run ẹ jẹ́ ká jára wa enough is enough. Bọ̀dá mi ẹni ẹ̀wà lóníṣà mi tí gbàgbé yín ẹ lọ́dọ̀ wọn lẹ́wà lóníṣà dáìsí ilẹ̀ Yíbò lẹ́wà fine. You don't know those people. They will do something that okay, let's say this thing is 1 bag of rice. Ẹ má bínú o kọ́mẹ̀ntì yín ló jẹ́ kí wọ́n pa mẹ́rẹ̀ẹ̀rin àbí mo jẹ́ rí dáadáa. Jagaba àbí kílẹ̀ pé wọ́n ẹ̀hún ìdílé kẹlẹ̀ mi ṣáà máa pè wọ́n. She can't do anything. She's trying he's trying his best. But they will not allow him to do it. Okay, ẹ̀yin wo ni tó fi tì lẹ́gbẹ̀ẹ́. Anyway, they're showing nobody is talking about Yoruba Nation again. You don't know. You don't know that those people, the reason why tí wọ́n fi gbé ìdílẹ̀kẹ̀ síbẹ̀ ẹ ò gbà tó ń lọ dá ilé-iṣẹ́ Sunday Igboho rú. And the man is still saying Yoruba Nation no going back. Wọ́n wò pé kí làwọn ó lè ṣe o táwọn ó fi jẹ́ kí àwọn Yorùbá kára wọn balẹ̀ kọ́ má tiẹ̀ sọ mọ́. Wọ́n wá fi lọ gbé bàbá wa wá síbẹ̀ pé ok bàbá ìdílẹ̀kẹ̀ tẹ́ ti wọ 80 ẹ ṣàkàntẹ̀ wá jókòó síbì tẹ́ bá jókòó síbì tí àwọn ènìyàn wa bá táwọn èèyàn yín tẹ́ jẹ́ Yorùbá tán bá ń rí yín á lọlẹ̀ lára wọn ṣé kò wá lọlẹ̀ lára wa ó lọlẹ̀ lára wa but we are still coming again because ìgbà tó lọlẹ̀ lára wa we think bàbá wa máa ṣe necessary things tó yẹ kán ṣe. It's not that pé bàbá wọn ò ní ṣe but it's like o gbọ́dọ̀ kọjá bí ibi ìbàlò gbọ́dọ̀ ṣiṣẹ́ dé ibi ìbàlò gbọ́dọ̀ ṣiṣẹ́ dé okay bàbá wa ó yẹ kó ti open border tó wà lẹ́kọ̀ọ́ wọn open border tó wà lẹ́kọ̀ọ́ wọn open border tó wà nílẹ̀ Haúsá. It's not that pé bàbá wọn ò lè ṣe ẹ̀wọ̀n ẹni tó fi ṣàmúgbálẹ́gbẹ̀ẹ́ it's just clinch to him gbàgbàgbà nothing was done. Ẹ̀wọ̀n ẹni tó ń mú gbálẹ́gbẹ̀ẹ́ tó lọ ń kó owó fún àwọn tó ń lọ Mẹ́kà tí ò kan Nigeria government pẹ̀lú anybody tó ń lọ Mẹ́kà. You see, it's not that bàbá wọn ò lè ṣe bàbá ti dàgbà they just put in there to shut up ẹnu wa but now we see that it's not even do anything they are just controlling it. Tó bá sọ pé wọ́n control irọ́ náà pa o wọ́n control ní ilẹ̀kẹ̀ dáadáa wọn ò jẹ́ kó ṣe àwọn nǹkan mi tó yẹ kó ṣe ṣòye wa wọ́n control but either wọ́n control ní ilẹ̀kẹ̀ or wọ́n control ní ilẹ̀kẹ̀. We Yorubas, we move, we go, we come up for one Nigeria. Not going back, you know. Anyway, wait another tribe. But don't go ṣẹ̀ṣẹ̀ wọlé ni. AKM ẹ̀ṣẹ̀ wọlé ni àbí.
ẹ tí gbọ́ gbogbo kan tá à ń play lọ fún yín látàárọ̀ ẹ̀ṣẹ̀ ó dà pé ẹ̀ṣẹ̀ join ni ẹ lọ wo láti ìbẹ̀rẹ̀. Exactly. It's not working for anybody. It's just working for all those politicians. Àwọn ló ń ṣiṣẹ́ fún. Okay, ẹ̀yin ẹ̀wò gbàtàn pàṣẹ bílẹ̀ àdáadáa pé if anybody mention Yorùbá nation ó máa lọ sí 10 years àwọn 10 years ọkọ san 10 million naira. Ṣé nígbà tí mo rí kíni mo ní wow thank God mo ní ṣe rí bílì tẹ kọ yìí tẹ fẹ́ pàṣẹ sí bílì pé kán sáìn kán gbọ́wọ́ lù pé kán má ṣe rally kán má ṣe anything anybody má sọ̀rọ̀ kán má ṣe sọ́fìn àti smiling mo ní nígbà tó bá máa yá wàláì ṣe rí gbogbo àwọn senators yẹn àwọn guys àwọn boys máa lọ ilé wọn tó máa ṣèkà fún wọn mo nígbà yẹn ló máa tó mọ̀ pé nǹkan táwa náà ṣe we know what you are fighting for àfi bí ìpọ́ngbọ̀n nǹkan tí mo sọ ìbá ìrìṣẹ́ ọlọ́run bí kò ju bí ọ̀sẹ̀ kan ẹ̀ lọ kò tí ẹ̀dọ́sẹ̀ kan gan ló bá sọ pé bíìlì yẹn pé wọ́n ti cancel ẹ pé wọ́n ò pàṣẹ ẹ̀ mọ́ wọn náà bá pàṣẹ ẹ̀ mo ní nǹkan tí àwọn boys máa fi ojú wọn rí nǹkan tí àwọn boys máa fojú wọn ṣáwọn boys dára ń kan àní mo wo fídíò kan bàbá yẹn ni ó bẹ́tà kó òun kú kí ìlú òun wà òkè kí ìrandíran òun kó má jẹyà téèyàn fi lè sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde kẹ́tì mọ̀ pé those people especially you they are ready. Forget about that. Ready. They are ready. Nǹkan tó kàn wá dùn mí fáwọn politicians pé wọn ò rò pé táwọn bá dàgbàdàgbà táwọn bá kún kọ́ ìrandíran àwọn kọ́ kí ni nǹkan tó máa ṣẹlẹ̀. Ṣé ẹ má tì mí sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣáà rárá kí pẹ̀lú ẹ má tì mí sọ̀rọ̀. Let me just put it like that Tinubu lè ṣe ṣùgbọ́n wọn ò fẹ́ kó ṣe ṣe ti yé wa now mo wo fídíò kan ẹni pé mo wo fídíò kan ni mo ń sọ which is true because it's not everything that will be bringing on social media for you. Ẹ wá wò ṣebí mo fi kan sí Facebook tí àwọn Hausa yẹn àbí 1,500 àbí 1,400 àbí I don't know whatever tó ń fẹ́ ìyàwó fún àwọn obìnrin tó ń fẹ́ wọ́n fẹ́ ìyàwó fún àwọn ọkùnrin wọn bí thousands ṣé thousands ni àbí ẹsìn wà ń bẹ thousands tó ń fẹ́yàwó fún wọn ìyàwó lọ báyìí 1,000 àwọn ọkùnrin lọ báyìí 1,000 wọn á fẹ́yàwó ìwọ máa mú ẹ tó bá ti fẹ́ ló máa tó bá ti láìkì ló máa mú ẹ tó bá ti láìkì ló máa mú nílẹ̀ wọn nílẹ̀ Haúsá north wọ́n jẹ́ dánrẹ̀wò ní ọ̀dọ̀ wa ń bì nílẹ̀ Yorùbá wọn bí wọn dá now nǹkan tó ń ṣe yẹ kí ló ń tà ti ṣe wọ́n ṣe wáyé wọn máa encourage wọn empower wọn láti máa bímọ 2 3 4 5 6 7 èèyàn kan 8 láàrin bí ọdún 5 sí ìsìn àbọ̀dún 10 sí ìsìn lè máa kàn gbọ́ pé àwọn Fúlàní Haúsá Fúlàní wọ́n ti pọ̀ ju Yorùbá lọ ló bá tán ló bá gbàjọba but kan tó láwọn fẹ́ gbàjọba go comot. But that mean any who hate other tribe gan. Ṣe ń bẹ̀rẹ̀ ni ó jẹ́ complete tin ní fún yín. Record me very well. Yíbo lẹ tó sọ̀rọ̀. Time to start poisoning the Yoruba and the Benin. Put poison for all una food for work. Put poison for una water. Make una dey buy one by one. Una go buy one day. Una go sick. I go put water pia for inside una water, inside una food. Una go see better. This kind of hate when I get for una soap, it go last forever. Fall off una food. Ayẹyẹ dáhùn ẹ̀yin náà pẹ̀ ṣe rí ni ẹnìkan kọ́mẹ̀tì sí pé nǹkan tó ti pẹ́ àṣọ owó tó bá ti pẹ́ ńkọ́. Bọ̀dá aṣẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn so ẹ̀yin tẹ́ wà ní tẹ́jẹ́ Yorùbá tẹ́ wà nílùú wọn lè hàm yín because wọ́n mọ ibi tí mò ń sọ̀rọ̀ lẹ́lẹ́kan wọ́n mọ nǹkan tó fẹ́ gbé wá sẹ́kù wọ́n mọ nǹkan tó fẹ́ máa tà nílùú wọn they use brain for you ó ní gbogbo ráìsì tán ní nílùú wọn lélẹ̀ àmì kí n sọ pé gbogbo ráìsì tán ní ní store lélẹ̀ ṣó ti yé wa they will not divide it into 2 like this ṣó ti yé wa bẹ́ẹ̀ this one fresh one organic one ní mix ẹ̀ ìyẹn á dúró nílùú wọn bí tẹ́ wà ṣé wá rí lè
òun ló ń bọ̀ wá sí Èkó ṣe ti yẹyin eléyìí ló ń bọ̀ ẹwọ́ mi òun ló ń bọ̀ wá sí Èkó wọ́n máa wá ti mix kí ni ọmọ mi wọ́n máa ti mix eléyìí mọ́ kí lè lè nísìn kí ni spray gel wọ́n máa ti mix ẹ̀ mọ́ pínpínpínpín ṣé wọ́n ń jẹ spray gel another spray gel wọ́n máa tún ṣe pínpínpín òun ló máa wá ṣe kí ni náà wọ́n wá tà fẹ́yìn tẹ̀ wá lẹ́kọ̀ọ́ ó yà sọ fún mi ta ló máa jẹ́ train sick ṣe ti gbọ́ báwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Thank you, Ma Esther Ewetunja. Thank you very much, Ma. I really appreciate it. What I'm just trying to do is that just to fi awareness fún àwọn èèyàn wa, especially àwọn ọmọ Yorùbá. Tí n bá gbọ́ pé nǹkan ṣọmọ Yorùbá ń gbà mí inú ó máa ń ẹ̀rọ bóyá nìyẹn bí n pé bàbá mi ló bí ni no ó máa ń dùn mí gan-an. Ìtọ́jú jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí kí n mú gidi gan pé tá a bá sọ tá a kàn dákẹ́ dálómẹni tó kàn ẹwà àwọn tó wà lọ hospital bẹ́ẹ̀ yẹn wọ́n ti máa sáré owó mo dẹ̀ mọ àwọn Nàìjíríà hospital owó rèé lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni bí òṣòwò wọn ní tọ́jú onítọ̀hún ó yá ṣé pẹ̀lú bí Nàìjíríà ṣe rí nísìn tí wọ́n ti ń ṣe wọ́n ẹrù ní 1,500 àbí 1,700 ẹ má bínú wọ́n ẹrù ó sì máa di 2,000 àgbàdo kò jì bẹ́ẹ̀ o but nǹkan tí bí situation Nàìjíríà ṣe ń lọ wọ́n ẹrù ó máa fẹ́ di 2,000 tó ti di 1,700 1,7500 1,800 wọ́n ẹrù kí ni wọ́n ẹrù rà ó ra water bottle ọwọ́ mi 1,800 1,750 wọ́n ṣe ń ṣe nìyẹn ṣé bẹ́ẹ̀ ẹni tó ṣe ń wá owó tó fẹ́ fi jẹun ló tún máa wá owó oògùn owó hospital so we should create the awareness. Thank you very much. I really appreciate bọ̀dá mi ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ ya sọ̀rọ̀ padà you live in Onitsha nǹkan tẹ́yìn ń jẹ lórí ìṣà organic nǹkan tẹ́yìn ń jẹ lórí ìṣà original nǹkan tẹ́yìn ń jẹ lórí ìṣà ìyẹn tó ń jẹ lẹ́kọ̀ọ́ fake ni kò ń ṣe original. So let me just say that we just have to be prepared for two things. ṣe tí má ti ń rẹ́rìn mi báyìí tí má ti ń ṣe báyìí either you like it or you don't like it that thing must come to pass ní ṣáà ni kò ń ṣe pé. Esther Eshenwa Samori comment in Yima. You have to prepare for two things. Number one, Emani already. Prepare for Yoruba Nation. Gather yourself. Prepare yourself. Protect yourself. Yes. For Yoruba Nation, protect yourself. Abi, she protect no matter. Shall gather yourself. Shall make sure pé nǹkan kò ṣe é kó wà dáadáa kan pé ká fi gba Yoruba Nation. Number two, prepare for past goals. Mo fẹ́ kẹ́ ẹ ṣe serious ní ọdẹ yẹn máa sọ bẹ́ẹ̀. Prepare for past goals. Prepare for ìgbà tó bá délẹ̀ níbo ni mo fẹ́ sá sí. Ẹ wo àwọn ìtọ́jú ní Ìbàdàn gbà yẹn ẹ wo àwọn ènìyàn bó ṣe ń sá kábàkàbà kiri. Prepare for that one. Tó bá délẹ̀ níbo ni mo fẹ́ sá sí. That is the two things we have to prepare for. Number three, prepare for nígbà tó bá délẹ̀ prepare for àwọn àrékérekè. Àwọn àrékérekè ń bọ̀. You see, ẹ máa bọ̀, ẹ máa ṣe gbá. Irọ́ ni o, wọ́n fẹ́ lù ẹ ni. They are evil, àbí o. Wọ́n fẹ́ ṣe kí ni? Wọ́n fẹ́ lù ẹ ni. Just prepare yourself for the three things. Àwọn àrékérekè, prepare for gbàsgbòs. Prepare for gbàsgbòs. Lọ dira ló jẹ́ bẹ́ẹ̀, lọ dira lọ ṣe pupa lọ ṣe gbogbo ẹ̀ fún dé gbogbo ẹ̀ lọ mú mára. That is prepare for the second one. The first one, prepare for Yoruba Nation.
don't say they don't told you. Ìwọ tó bá wà nínú Nàìjíríà ẹ má bínú tó ṣe ń kówó Nàìjíríà kó níwọ̀nba tó bá fẹ́ kó. Because very soon we are going to go. And we are born to go. We are born to come out from Nigeria. We say, why are you saying that? Why are you saying that? You guys already know. You already know what exactly is going on. You already know how Nigeria is working. You already know how Nigeria is operating now. Don't you see? Ṣé bí kò la ṣe sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́? Okay, tí àwọn boys bá rí nǹkan báyìí nísìn, all the moment trigger wọn. They will say, no, we have to go, that we cannot live together because of don't see what they are doing for Yoruba people. They will stand and we go, everybody will go on its own. A máa ṣe débi pé tí Yorùbá nation bá dúró, tí Yíbò bá fẹ́ gbé ọjà wá máa sọ, tí Yíbò bá fẹ́ gbé ọjà wá láti ìlú wọn wá sí ilẹ̀ Yorùbá, you have to test ọjà yẹn kó tó gbé wá. Táwọn kan tẹ́ bá fẹ́ gbọ́jà lọ, we have to test it before we gbé kí dàtẹ̀ ń gbé lọ fún wọn, àbí ìdàtẹ̀ gbé kankan lọ fún wọn. You don't know how we reach. Oh my gosh. Ẹ mọ̀ bí àwa Yorùbá ṣe ní ọlá ọrọ̀ bá ṣe ní tóní. Orí ẹ bá ti sọ lẹ́ẹ̀kan pé nǹkan tó ń ba àwọn ará bí lẹ́rù náà ni wípé ará àwọn òkè ọ̀hún ohun tó sọ kó tó ń bá wọn lẹ́rù jù pé tí àwọn ìlú ìbá pín tí Yorùbá bá lọ àwọn máa wálẹ̀. She's true. Tí Yorùbá bá lọ wọn á wálẹ̀. Ẹ mọ̀ iye resources wa ni. Ṣé ẹ mọ̀ ni? Bí Nàìjíríà gan ṣe wà yẹn bá àti ìpín Nigeria government ṣe dáfọ́ láti máa fún each children ní 100,000 naira every month. Ṣé mo parọ́ ni? Mo ṣàparọ́ náà. But see what they are giving all of the Senate house. Ẹ̀wọ̀n yìí tán fún wọn bí wardrobe allowance, kìnnìkan allowance, kìnnìkan allowance, kìnnìkan allowance, kìnnìkan allowance. Ọ̀pá ìwọ tún ní wardrobe allowance, maintenance allowance, in fact shoe allowance, ìyàwó allowance. Kò lè wọ́ọ̀kì ní àwọn pípù yẹn ló ń ṣiṣẹ́ fún wọn ló fi jẹ́ wọ́n gbé bíìlì wọn jọ́ta pé ẹni bọ̀dọ̀ ṣe rálẹ̀ ẹni bọ̀dọ̀ sọ pé òun fẹ́ lọ ẹni bọ̀dọ̀ ṣe kíní kan ìgbà tó dé pé àwọn tó wà lọ́dọ̀ wọn kan sọ pé ó dàbí pé kọ́tẹ́ ẹ̀ sọ yẹn ó dàbí pé orí yín gbóná lọ́dẹ̀ tẹ̀lé wọn lè àkáǹsù ẹ̀. A lè máa lọ báyìí àwọn tó ń ṣoògùn kan tó bá ṣoògùn dé stage kan wá sọ pé ògùn ṣe kíni ògùn sunko kò lè máa lọ bẹ́ẹ̀. Just prepare for 3 things. Prepare for àrékérekè, yeah. Prepare for gbasgbos, ìwọ náà lọ dira, ìwọ náà máa mú nǹkan rìn, bójú ọbẹ̀ mo dá ní sápò ẹ̀, ẹ má bínú. Torí àwọn pípù yìí ni. Ṣé ọba tẹ̀ wá lè mú nǹkan kan dání because ọmọ Nàìjíríà wọn fẹ́ rẹ́ ní kíní kankan lọ́wọ́ yín rárá. Excuse me, tó bá rí yẹn lọ́wọ́ yín ṣe tó máa ń ṣe sára. Ṣe number 1 ibẹ̀ ni pé Yoruba nation, we are going. No matter what, we are going. We don't know the date, we don't know the month, we don't know the year, but I know that we are going. Want to shake in, want to soon walk on getting. Yeah. Don't say that. No, we cannot go. Don't say that. Oh, please, I'm just begging you. Don't say that. If you don't want to join Yoruba nation, just stay on your own. That common Yoruba. They do your things. They go. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Níbi mi ta mu. Don't say that. You cannot go. Níbo náà lọ bí kankan. Yorùbá nation ò lè dá dúró. Yorùbá nation ò lè dúró. Ẹ lọ jókòó. Ẹ lọ sit down. Ẹ lọ ṣe kí ni. Má sọ bẹ́ẹ̀ o. Sórí àwọn tí kì í sọ pé àwa tí Ọlọ́run ti fi ìran Yorùbá hàn ipò máa stay. Òun ló jẹ́ kó máa ká wa lára gidi gan. Ipò máa stay. Ó dẹ̀ máa stay o. Ṣé wá rí ìwọ tó bá sọ pé ẹ lọ jókòó kò lè dúró kò lè ṣe. Má sọ bẹ́ẹ̀, mo nífẹ̀ẹ́ yẹn ọmọ Yorùbá gan. Mo kàn fi sọ̀rọ̀ yẹn wo ṣe yẹ kó rí bẹ́ẹ̀. You see that she repents. She come back. Ẹ wo Saheed ọmọ bọ̀tá. She come.
lára yìí pé ó ń dìtẹ̀ Yorùbá nation ó lọ sí. That's why I always say tó máa sọ̀rọ̀ Yorùbá nation tó bá mọ̀ pé o fẹ́ sọ̀rọ̀ tó máa takò má sọ̀rọ̀ owó ṣàdára jókòó ẹ jẹ́ wọ́kàtà sọ pé ọ̀nà àgbàkóso ṣáà máa sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kó wọ́n máa sọ pé yẹn Yorùbá nation lè dúró níbo wọ́n wo níbo náà lọ wọ́n lọ bí kankan. Don't do that. Wàláì mo bẹ̀ yín ni ẹ má sọ bẹ́ẹ̀ because those people that say that ẹ má jẹ́ parọ́ fún yín. Ní ìgbà tí Yorùbá nation bá máa dé a lè má rí wọn o ilẹ̀ lè ti ga bù wọn o tẹ́lẹ̀ mo fi sọ wípé ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ torí ọ̀dọ̀ ẹ má wò pé ọmọ kékeré náà sọ̀rọ̀ ọmọ kékeré náà ló sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tó ọmọ kékeré rí gbà mí àgbàlagbà ò rí nǹkan tágbàlagbà náà dẹ̀ rí ọmọ kékeré ò rí ṣùgbọ́n nǹkan tọmọdé náà rí àgbàlagbà ò rí o mo bẹ̀ yín ni o. So a ní rí jù báyìí lọ lórí òjíṣẹ́ mi ọmọ yín àbúrò yín náà ni mo kí yín pé ẹ ṣé tí ẹ dúró tì wá for your love for your everything for gbogbo àwọn obìnrin ọ̀la máa sọ ti gbogbo for gbogbo ti gbogbo for everything. I really say thank you very much for staying with me. I really love you guys. So please let me share, like and comment or follow. Sorry. Follow family. Anyway, we have follow family. That's my real me, real original Yoruba me is there. Only follow family, but for year, it's just one of my friends. And then Martin, mother, that Yarika only, òjíṣẹ́, òun mọ̀ yìí dandan pé wà jó fíà. Nǹkan tẹ̀ ṣe ń bí náà kó yàtọ̀ sí tán yẹn wọ́n ní mo wá ní tá bá dórí òjíṣẹ́. We serious, we talk. We can laugh, but we talk, yes. We serious about it. We talk, yes. Our sorrow. We bring the facts. We bring the truth. We bring everything. Tabawa Dori follow family. We can laugh. We can play. We can do everything. But for here, we have to be very serious because we are not joking here. We are not joking. For me to say that I'm joining Yoruba Nation, nobody preached to me that I should join Yoruba Nation. Nobody told me that they are doing Yoruba Nation, come and join. No. But I join Yoruba. If I don't join, if I don't say what God showed me about Yoruba Nation, I know the repercussion for me. So you tell me. Nígbà tí mo ti mọ bí tá ń lọ. Mo tó gbé mi go bá bọ́ ta tí ń bá wá sọ tí ń bá rí. Tí ń bá wá sọ tí ń bá mọ̀. Wo wá tó lọ fi ìyà jẹ ta ni tíṣà ẹ̀. Ta ló fẹ́ gbà ẹ́ lẹ̀. Bó ṣe rí nìyẹn. So when we are talking about Yoruba Nation on this channel, please don't underrate it. Underrate no, yes, don't underrate it. If you cannot say anything, just the look. Me not just the look. Because I don't want any bad thing to happen to you, your family, anybody, everybody that's following me on both Facebook and YouTube. I don't want any bad thing to happen to you. But if you think this woman she just talk. Well, I just talk. Yes, it's true, I talk. But they didn't sorrow. You cannot just see me anyhow, just come and talk, papa. No. When you see me, we talk, we bring reasonable things, we say it out. Some people will boo, anyone no. There's one thing that people boo me, money, I will just go and close this this audition channel. That's why I just have to leave it. I just have to buy more. But when times come, you will know. You will see. I do have any pay. I will share some. If you share, see what. Three things. Just do one. Number one. And number one. Number two. One other dira. Number three. Yoruba Nation is come to stay. Má sọ pé wọ́n sọ fún ẹ. Kó má lọ gbẹ̀yìn ẹ kọjá. Ẹ ṣé gan ẹ ò pé obìnrin dẹ́ sọ báyìí ẹ jẹ́ àsọ bá a ṣe fi rán wa ká sọ ká kúrò ńbẹ̀ kò dìgbà tá bá múra bí wòlíì kò dìgbà tá bá gbé aago ẹ ṣàdájẹ́ ń dé kángọ̀ mi jẹ́jẹ́ nǹkan tó ń rán wa tó jẹ́ pé àwa gan tábà jẹ gan wàhálà ni
Let's leave Nigeria lẹ́fẹ̀ẹ́ sọ. Mi sọ pé bí àfúrò ní lọ nígbà tí kí náà korúkọ ẹ̀, it's not that I hate Igbo àbí Igbo dẹ̀ náà, no, I don't eat them. No, I don't eat them. We just have to bring facts for you. Some of them, this is what they are doing. You can't force people to love people. You know, you can't force them to love you. It's not all of them that love Yorubas. There are some that love Yorubas. There are some that don't love Yorubas. Ní ara wọn tí ò love Yorùbá ni wọ́n máa wà. Ẹni tó á jẹ́ àbúrò mi, Yíbò ló fẹ́. Ó yá sọ ọ̀kan mi. But we have to be bringing, I'm not saying Kanda nínú rice. We have to be bringing Kanda out of that Igbo people so that we can see. You see? It's not that we hate it. You don't say, because when you say, yare, ṣe mọ̀ pé tí mo sọ ti yé yín, yare, mo mọ̀ pé èmi re, níbo mo ti ń re. Mo ní no, mo ní mi ò re, mo ṣe sọ fún yín. Mo ní I'm not re. Ní I'm not. Sọ pé ẹkún ló bá mo ro wà. So thank you very much, sir. Rahim Ola, thank you. Sunday Afolabi, thank you very much for staying with me. Ola Damola, thank you for staying with me. Folake, thank you for staying with me. Arifola me, thank you for staying with me. AKA Olugbemiga Latif, thank you for staying with me. I really appreciate you for staying with me for today. I say thank you for so much. You know, yeah, okay. Okay, Seun, thank you for staying with me. I really appreciate you. You know, talk about the daughter of people here, bye. Talk about the brothers. So thank you for staying with me. The word today, thank you for staying with me. I really appreciate Folashade and the Elijah. Thank you for staying with me. I really appreciate wherever you stay with me. I say thank you very much for staying with me. ARC Benedict Samson, thank you for staying with me. I really appreciate. But I can't read the comment, you know, so that people will be reading it, you know. So you know, as in I will. Ewa Anu, thank you very much. Taiwo Olariwaju, thank you for staying with me. I really appreciate. Ọdún ya Ṣódì Ìnòdè Olúwatóbi, thank you for staying with me. Ọdún Ayọ̀ Àtàndá James, thank you for staying with me. I really appreciate. Fọláṣadé Adélájà, ìmọ̀ fine yìí o. Tẹ́lẹ̀ sọ pé nǹkan tí mo sọ, mo tún sọ English mọ́. Ẹ̀dẹ̀ wa rárá ń pick English títí mo dẹ̀ rárá ń fi. Thank you for staying with me. I really will appreciate. Bashiru Ayo, thanks for staying with me. Ayo. Obina Neshifo, thanks for staying with me. I really appreciate. I think you understand Yoruba, so that's why you stay with me. It's not that I hate people. No. We just have to be bringing Kandani no rice and daddy. That's all. And then we just have to be very careful. So that is what we are doing, just to create awareness that no, we have to be very careful that we should not be eating what's not to be eaten. So that is it. I really appreciate every one of you for staying with me. I really say thank you very much. Yeah, on this anybody. Àgbébò tátàtà náà la gbọ́ náà la ní ká ṣàdá wọn bá kékòkò tá a gbọ́ kalẹ̀ káwọn máa bu wọn nísìnyí wọn sọ pé you no go school padà sí school wọn ní mi ò padà sí school wọn ní bo kí náà ṣe ń school abc náà ṣe ń bẹ̀ wọn ní mi ò lọ school tí bá ní kí n sọ pé tí mo fẹ́ tí mo ṣe ẹ má wọrí ó ti yé yín nǹkan tó bá ti yé yín rẹ̀ fi ní comment section mo ní mi ò lọ school mọ́ but àwọn tí tètè tá a ṣe ń gbọ́ náà ètò ìṣe tẹ̀ ń bá wa
gbà bẹ́ẹ̀ àti original àti fake. Thank you very much. I really appreciate. Love you very much. Thank you very much. See you next time. Bye. You want to go on UK to Facebook? Bye bye.